igbó lọ́mọ yìí lọ tó ti lọ́ọ́ fi rí jáde àgbọn. Sìkìdí rẹ tó sọ pé òun fẹ́ ròdò lọ́wọ́ ẹ̀. Ẹ̀tẹ́ ojú pálí ló fẹ́ náà gà mú. Ìwọ gbogbo ló fẹ́ lùwẹ̀ nínú rẹ̀ jẹ́. Kí ló ń bá mi sọ? Ẹ jẹ́ kí n kọjá. Ṣọ́ọ̀ṣì èrè sáyé èrè ọmọ ọba jà. Àjùmọ̀ ṣe wí lẹ́jọ́ ìjà lára ò tán bọ̀rọ̀. Bájẹ́ ìbárí kedede gbó. Èmi ò lè torí májàmájà káṣọ mi kọ́gi kí n má lè yọ o. Bó bá tiẹ̀ jọpọ̀ yóò di ètò lẹ́yìn ẹran. Wá ti dání. Kí ló ń fa àwọn èkékèrè ṣe? Nígbà tó ní ègbìyà tó gbé dòdò hanu níwájú rẹ̀. Ẹ bá bẹ ó ti ń burú mọ́. Ẹ bá já ọ. Bí o bá wúlò fún mi kò lè wúlò fẹ́nikẹ́ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mọ́bìnú. Ó burú mọ́. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ńbẹ̀ ni pé. Ìyanu afẹ́fẹ́. Mo fẹ́ dẹgbẹ́ yẹ. Ìṣọ̀lá. Mo fẹ́ ká mọ́ sára wa jẹ. Mo fẹ́ máa jẹ síu. Ẹ kìlọ̀ fọ́mọdé. Ó má rìn ní pàdó. Kó má jèsì fara kò gíga lójijì. Ìgbọràn jẹ̀jẹ̀ fẹ́ rọrùn. Ọ̀rọ̀ àjọsọ wa ṣé nígbà tójú yẹjú ṣóhun òye. Bí mo ti wí fún yín, wọ́n náà jẹ́ léèyàn, ajẹ́lábúrò yín. Ẹni wò mí mo lè gbèjè láre. Ó dà mo wọ̀ ọ́. Ṣé kò sí pé nǹkan tí mo rò lẹ́yìn méjì sí? Ojú làgbà ń yá àgbà ń yá. Ìrẹ̀ kọ́ máa mi ẹni. Ẹjẹ̀ tẹ̀sí mi lọ́pọ̀lọ́. Wọ́n ọmọ ológbójúgbó yá tó lóyún fún ẹ. tó bẹ́ẹ̀ ni kókó ó tẹ̀kẹ̀ yìí sí kò rí bẹ́ẹ̀. ọkọ̀ tó kúrú báyìí tó kú pàdé ẹ̀ bá onírú mi rìn. jẹ́ ìṣàlàyé rẹ̀. ẹ̀dán. torí bọ́dọ̀ ẹ̀ ṣe jẹ́ lélẹ́ jẹ́ ìṣàlàyé fún ẹ dáadáa. torí òun kọ́ ló ọmọ ẹ̀ lóyún òun elé ìṣàlàyé bọ́dọ̀ tó jẹ́ bẹ́ẹ̀ yóò wá sọ fún alọ́jọ́ jẹ́ mo sọ fún ẹ fún yẹn má kó bá mi náà mo sọ fún ẹ fún yẹn. ìjọ wa bí pẹ̀lú ọmọ kẹ́yìn tó mọ́ ọmọ dáadáa. ló tọ́jú ọmọ yẹn. Juwon. báyìí lọ́jà ìyẹn ló tọ́jú ọmọ tó lọ́wọ́. wọ́n wá fún ọmọ yẹn wá. Tó bá dákẹ́ bẹ́ẹ̀ yẹn ọmọ sáyé lè obituary ẹ̀ fún mi. Ìyá. mo dáhùn bó ṣe pè mí mo jẹ. Ṣé mo pé lórí burúkú ọmọlẹ́bí ṣá ẹ kàn mọ̀ pé bímọ ni tó ń fún yín lóúnjẹ jẹ. Juwon ẹ mọ̀ pé lórí burúkú ni ẹ lè mọ̀ ìyá kéré ní tó bìdò. Ẹ pẹ̀lẹ́ o grandma Julius Berger tó bí Third Mainland Bridge. ní ọ̀rọ̀ kan ó gbé mi nínú látijọ́ tí mo fẹ́ pé ọ̀kítà kíyèsí máa bọ̀ sọ. kí ló dé ló yẹ pé èèyàn obìnrin bí bá ti tó bí ọdún méjìlá èèyàn ti sáyé máa lóyún èèyàn ti máa bímọ. bóyá ọkùnrin ọlọ́run fún wa ní sùúrù àkọ́kọ́ wówó àbá wówó tán àkọ́lé bẹ́ẹ̀ ni láti máa léèyàn obìnrin pé ó yá ìyá bọ̀ ìlà sọ pé ayaria. Ayaria. Ó rí pé ènìní ti ní ẹ tó bá yẹ pé o ní làákàyè tó bá yẹ pé o ní ọgbọ́n o máa mọ̀ pé àwọn obìnrin àtètè máa ń mà ṣọ́ ju ẹ̀yin ọkùnrin lọ. yìnyín tètè máa sú ọ torí máa sú ọ ni ìgbọ̀n bá ti ń yá báyìí ìṣẹ́jú díẹ̀ báyìí ẹ bá ti lè mí yọyàn kékeré báyìí. Ó rí pé ènìní ti ní ẹ wèrè ìyá tilẹ̀kù. èdè omi kalẹ̀ kú bí ìyá ń fowó tọ́ ni. èbùkọ́ ayé rẹ̀ yá sí. èsì ni ẹni.
mọ́mì ni o. wèrè ni ẹ́ ojú wèrè tẹ̀tẹ̀tẹ̀sẹ̀ ń ní ẹ́ ṣé èmi ni wọ́n sọ wípé ta ló ń kọlẹ̀kùn bí ìgbà tó ń fowó tọ́. gbogbo èèyàn tó léwu kó kọlẹ̀kùn ṣọ́ fowó tọ̀wọ̀ bí wọ́n bá rẹ́ni fowó tọ̀ ẹ̀ wá máa ṣe gẹ̀tì máa nínú ilé ọmọ tèmi òpònú ọ̀dẹ̀. mẹ́mọ̀ yìí ni ìmọ̀ bínú. ó mọ̀ pé ẹ̀yin ni wèrè kí ló ṣẹlẹ̀ kí ni tiẹ̀ ṣé inú ilé ló ti ń ṣiṣẹ́ ni. gbà lọ́rin mọ́kàn máa wò. ẹ̀dà ni ẹ́ orí pé ìyá wa ń sọ̀rọ̀ ẹ̀. ẹ jọ pé náà ti rí yín iná orí yín ti dàrú. mọ́mì ẹrù yìí pọ̀ ṣé ẹ wá sílé ọdún ni. ó tì mọ́ wá sílé ìyá ni òpònú ọ̀dẹ̀ àṣẹ kọ̀ọ̀kan náà ni ikú ògbé kan bí òwú jàǹgó òpònú tó bá lè sọ sí ìyá ẹ̀ ni kò sọ sí ìyá. ẹ má bínú mà. ibo ni mo fẹ́ lọ mọ́mì ẹ má ṣe bẹ́ẹ̀ àjọ wà ní. Dada ni. Kí ló ṣẹlẹ̀? Ó jàre mo lè kó fọ́tò àwọn ọmọ sí ẹ bá tẹ̀ máa palẹ̀ mọ́ àwọn ọmọ méjèèjì ẹ tẹ̀ ìfẹ́ yọkùnrin bẹ́ẹ̀ kan lè mọ̀ wípé kì í ṣe pé ọkọ àtìyàwó nìkan ni ó wà nílé yìí pé pẹ̀lú ọmọ ni wọ́n á lè mọ̀ pé responsible. Fi picture kankan síbẹ̀ tẹ́lẹ̀ mọ́. Oh sorry imagination ni o tó ń ṣe mí nìyẹn o mo ti gbàgbé pàgàn ni ẹ́ wèrè ni ẹ́ ni ewu ni ẹ kúkú correct mi ò bá sọ fún mi wípé kí n má sọ pàgàn kí ló ń bẹ lọ́hùn tí ì bá ṣe pé wọ́n ponú ọ̀dẹ̀ ni ẹ́ bó ṣe tó ìtọ́mọ rìn lára ẹ̀ láti orí ẹ̀ títí dé ìkànnà ìwọ gbé súnmọ́ gẹ́ ẹ̀ kó gbé súnmọ́ gẹ́ ẹ̀ kó bímọ fún ọmọ lèmi nídìí o èmi fọ́mọ o ṣé ọmọ pé wọ́n ní ọmọ ẹni òun lè rí ẹni ni pẹ̀lú ọjọ́ orí mi kì má ì tí ì lọ́mọ ọmọ kí ni fẹ́ fi kún ẹjọ́ ẹ ṣe kíá ẹ wá kan ṣe kan. Mami, ìyàwó mi ò ṣàgbọ́n. Kí ni wọ́n? À ń gbàdúrà ni mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa dá wa lọ́wọ́. Àdúrà yá gbà o ẹ má jẹ́ òpẹ́ kó tó gbà nígbà bá máa fi gbógun ọdún àdúrà yá gbà àbí ibẹ̀ ló ti máa rí wàhálà ṣùgbọ́n èyí tí mò ń sọ yìí tó bá jọ́ ọmọ mi ni ẹ́ ó yẹ kó ti yí ẹ kó pẹ́rù nìṣónú yàrá bẹ́ẹ̀ ò lè lẹ́nu sẹ́ yàrá wo ni kí n wọ̀ ń bẹ̀ ṣé yàrá mi náà ni àbẹ́wò ẹ́ mo ní yàrá yín ò yí padà. kò yí padà thanks very much pẹ́rù nìṣónú yàrá mi. mo fẹ́ gbé náà ni mi ìfẹ́ wọ mo fẹ́ gbé. gbé òde òde bó ṣe ń yí di irú di ìwà máa yí sọ́gẹ̀ ẹ̀ káwọn tí ò ní kàn ṣe kán wá bí gbà. mi fẹ́ kó wá rí ọjà ẹni tó ń bá nájà gan-an ni mo fẹ́ kó máa wò ẹ ká máa béèrè àníyàn fẹ́ wa lọ with time ọlọ́mọ aṣọ́mọ kí ni tó wú mi báyìí náà I love you anything for you so if you máa mi lẹ máa mi máa wà right that's for sure okay. Àníyàn. àwọn òṣèré ìdán mi yàrá dá. ẹ wá ń bí ẹ wá ń bí. táwa náà. Kí ló ṣẹlẹ̀? kò sí ìyàwó wa rè. Mo ní kí ló ṣẹlẹ̀? òṣèré àbẹ́ rí sùúrì èèyàn tí wàá fẹ́ rí gangan ó ti yẹ. Kò sí nílé. wọ́n bí aláya síwájú tí mo pè. sùúrì tó bá bẹ́nu ilé kó bá gbọ́ àwọn tiẹ̀ ló béèrè ẹ̀ ìyàwó ẹ̀ lábọ̀dọ̀ wọlé o. ẹ ní sùúrù mo ṣáà ń bá yín sọ̀rọ̀ mo sọ fún yín pé ní tẹ́ ẹ wá mo ní kò sí nílé ṣé fẹ́ já wọlé ni kò sí nílé. kò yé mi mọ́ o. ìyàwó sùrájú ti ń wojú wa. àwọn ojú akọ́sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ́ àwa máa ní
àwa ti sùúrì látàyè wá. ní kíni. wọ́n máa bá wa lé ní abẹ́ńlé. ẹ wo. ìtumọ̀. mo ní kẹ́ bọ́ta kò sí nílé. mo dáhùn. ìyàwó Sùrájù ti ń falẹ̀ dì. dọ́nà ìdán mi ṣé ìyàwó Sùrájù tá a fi múríkà tàbá àjàṣẹ fọ́kàn lélẹ́yìn. ẹjọ́ lẹ fẹ́ rò. àti kọ̀ọ̀kan. mo máa dọ̀bálẹ̀ mẹ́wàá mo máa dán lẹ́yìn. ní kíni. wọ́n máa ṣe báyìí náà máa ṣe. ẹ wo. ó ti yé mi kára omi lẹ́lẹ́ farabalẹ̀ ṣé mo tó ṣẹlẹ̀ ìdáwọ́ àrí Sùrájù fún ó ti yẹ tó bá ti kán síbi ó máa kán sọ́dọ̀ tiẹ̀ náà àjọ máa ṣe kí àjọ máa mẹ̀rẹ̀ àjọ máa gbádùn. màmá gan máa jẹ ń bẹ̀. ó ti yẹ. ẹ máa gbọ́ mi ò lẹ́jọ́ bá yín rò ẹni tẹ́ wá rí ẹ máa wá padà síta ẹjọ́ tẹ́ fẹ́ bá rò yẹn ẹjọ́ wá lọ rò níta torí kò sí nílé mo sọ fún yín pé kò sí nílé kò dẹ̀ sí nílé ni ó yá ìta àníkẹ́ bọ́ta. Sùrájù. máa tẹ̀ yín o máa tẹ̀ yín o ìta. láì ló ṣe tẹ ọ máa tẹ wa. mo ní kẹ́ bọ́ta. ọ̀gbẹ́ni. àwa la gbé wá nulẹ̀ a tún máa gbé padà. àyìn tó máa ti wáyé onúnàgùn ló máa ti lọ ẹ òsìwé lọ́jọ́ ọjọ́ alẹ́ kọ́ lọ́bìnrin alẹ́. Sùrájù. ẹ wò wọn ikọ̀ ń gbé kan mi. ṣáyà bẹ sára ni. èmi ò mọ ẹ ń rùn ni ṣé ẹ mọ̀ pé ẹ ń rùn ni ẹ wo ebóta àti gbó àti ọtí àti gbogbo ẹ ní kíni. àárùn òsìwé rè ọdọọjọ́ alẹ́ kọ́ lọ́bìnrin alẹ́ tó tẹ̀léra wà yín pẹ̀lú lóru. ẹ tẹ̀léra yín níwájú mo tẹ̀lẹ́yìn mọ́ ẹ mú yẹ́yà. a máa ti ń lọ. àjọ máa gbé ẹ ní kíni ẹ bọ́ta jàre má jẹ́ wọ yín. Sùrájù. níwọ lọ. pẹ̀lú múríkà tá a bá jọ ṣe ká ní fẹ́. òsìwé rè sùúrì àá ti wá o. bọ́ta jàre aláìníṣẹ́ ẹ̀yà máa rìn kiri wọn ò níṣẹ́ wọn làbọ̀ lọ bá Sùrájù yín ta. no. wàá nà kí ni òun kọ́ ló ti tọ́ọ̀chì yẹn ó ṣe kó fi yẹn yẹ ẹ rí. bọ́ọ̀lù tẹ ni ẹ. ìfẹ́ ẹ̀ lẹ́kọ́ sí mi lórí. àti ìṣeré ẹ play wọn ló kàn. play wọn ló kàn. bó ṣe fẹ́ fi gun ẹ̀ ìmú náà fi gun ẹ̀ látẹ̀yìn. Oh, serious? Yeah, play. Yeah, I'm a woman. Yeah, èrè ọ̀rẹ́ ṣe ọ̀dọ̀ níbi tọ́kàn ẹ̀ wá. Wọ́n á jà wò tèmi. ọ̀gá mi sà mo ní ṣé kí n sáré bá yín ro ẹ̀bà àbẹ̀ máa láìkí spicy indomie. kí ni mo lè jẹun náà. ọ̀gá ẹ̀jẹ̀ ń bá yín gbé jùùsì wá ná. wá mi. yé mi ò ayé fẹ́ bàjẹ́. rárá mà. ṣé ọmọ bá mi ṣe gẹ́ òyì. ọ̀gá ṣe fẹ́ spicy indomie ní It's okay. It's okay. madam. ọ̀dọ̀ mi fẹ́ kí n bí ṣe máa dín èso ọ̀rọ̀ mi. rárá màmí gbọ́ pé ẹ sọ̀rọ̀. kò yé mi ó mọ nǹkan tó ṣẹlẹ̀ bí mo ṣe dúró bó ṣe sọ̀rọ̀ yẹn mo tẹ̀ feel okay as a sensible person àwa ló ń bá wí mo dẹ̀ rí pé ojú ẹ̀yin méjì bóyá wà rí mo kàn fi pé ó ní cross tie ni mo pa àríkẹ́ tí mo mọ̀ ojú ò dáná ṣé ò yá wèrè ṣáà. rárá mà. Babe, o ti béèrè jù náà. Babe, mi ti rò pé ọmọ ìsàn kan tó pọ̀ jù náà, o dey take it easy. ó kó sàn kan tó pọ̀ jù. Yes. èrò fèsì directly láti bẹ̀rẹ̀ nǹkan tí o fẹ́ jẹ nǹkan tó sọ ò pọ̀ jù pé mo wà ń bí ẹjọ́ ń fúnra yín signal ẹjọ́ ẹ̀kọ́ ṣebí ìyá ẹ̀ ti wá wọ́n ti sọ fún pé ó lẹ́rùn lára ó lọ́mọ lára ó nídìí ọ̀nà ọ̀dà tóun gan ò ní máa make understand make moves láti máa wò pé kóun máa béèrè lọ́wọ́ ọkọ mi ní ojú mi nǹkan tó fẹ́ jẹ. Are you for real now? Àwọn kan tó sọ lẹ́nu náà. Yes, sir. ó ti kọ́ mi. Yes, ma. Mo dáràn. Ẹ jẹ mí. Oh, God. Ọmọ wù mí o, ọmọ láṣọ. Ọmọ wù mí o, ọmọ lèrè ayé. Màmá yá mi lágan jọ̀wọ́ gbọ́ tèmi. Àkàrà orí o, wákàtí mi ní rẹ̀. Owó kan tó ń take fàyè kó tó bẹ́ẹ̀.
ṣé àlejò la jẹ́ síra wa ní tó mú ikọ́ bá ti ń ṣe ó máa rìpọ́ọ̀tì ẹ̀ fún mi má dẹ̀ bá wí má ṣe báyìí náà ìjọba ṣe máa ń sùn lálẹ́ lélẹ́yìn ni see where I'm standing. jọ̀dọ̀ ọlọ́run ṣó fẹ́ pé fọ́nì láàrin Àtàríkẹ́ wọ́n náà gbogbo stones tó pò lọ́sàn ni wọ́n understand níyàn Àríkẹ́ mi ó dúró sẹ́gbẹ̀ẹ́ mi èmi ìyàwó ẹ̀ wọ́n bí ẹ pé kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu kí ni kóun bá ẹ ṣe mo ti wá tí wọ́n á try láti dá lóhùn pé bóyá mo wò pé bóyá èmi ni mi ò really understand àfi bí mo dẹ̀ ṣe rí i pé ìwọ gangan ló face directly tó ti wá kóun bá ẹ lọ get juice àti nǹkan láti snack on does that even make sense? No ìwọ náà wo gbogbo ìwà yẹn láti jẹta tí mo sì ti dé l'Àríkẹ́ ti ń prove oríṣiríṣi ló ń jẹ́ kí n máa mọ̀ pé nǹkan tí mo sì sọ yẹn òun right òun ní body òun ṣe òun mọ̀ o dẹ̀ rí kọ̀ọ̀kan sọ sí mọ́mì náà dé wọ́n sọ fún ẹ pé àgàn ni wá kinní kan the only thing you could say was ọlọ́run aṣọmọ ọlọ́run ló ń ṣọmọ o lè defend èmi ìyàwó ẹ̀ o tún wá fàyè gbàríkẹ́ náà wọ́n kí yẹn kàn ń minú látọ̀sán. bí kò lè tó báyìí ọ̀rọ̀ mọ́mì tó tẹ̀ mí ní báyìí jọ tó lórí náà kí ló expect kí n sọ fún mọ́mì babe ọ̀rọ̀ màámi yìí ṣé kí n máa bù wọn ni àbí kí n máa pariwo lé wọn lórí mí dédé lé wọn àdúrà náà la máa gbà tá máa bí ọlọ́run wípé kó gbàdúrà wa tó bá ti gbàdúrà wa ló bá tán ọlọ́dẹ pa wọn lẹ́nu mọ́ babe mama bínú náà ni. Understand mo pé mi ò níyà jábọ́ látọ̀run sómi ìlé mọ́ ìyá ọmọ tó bá yé bọ́ látọ̀run náà sí bó ṣe fẹ́ jẹ́ ìpàlẹ̀ ọmọ ló máa yá understand. o ti náà rò kàn báyẹn. kò jẹ́ àná kí ṣùgbọ́n tí mo mí nìyẹn a ní ká fi sùúrù bá wọn ṣe tó lọ́ fi máa dá wa lò. kò dé jọ náà. kẹ́tùn bẹ́ẹ̀ mi. a ní máa bí mi gbá bí gbogbo kẹ́mi yìí nù ṣé bá ṣe máa ń lọ sùn lálẹ́ lélẹ́yìn. Àbíkẹ́. Ọlọ́run aṣọ wa Àtàríkẹ́. Àánú Àbíkẹ́ kọ́. Afẹ́fẹ́ ọkọ Àríkẹ́. No, Àbíkẹ́ mi. I regret I'll get it. I'll get it. Mami. Ibo ló dà ṣẹ́gun lẹ́dọ̀ tẹkàn dúdú báyìí. Bẹ́ẹ̀ o sọ fún wọn sẹ́ni. Wo mi sọ fún wọn. À ń lọ naming. Bẹ́ẹ̀ni kò mọ̀. Ẹ fẹ́ dé ní mi ọ̀rẹ́ yín kan. Ẹ lọ bí kò mọ̀. Ẹ lọ sí ní ceremony. Àwùjọ tì í. Ṣé irun yín náà wá ń bẹ̀ ni? Ó yẹ kó tún tì í. Because tẹ bá ti yọ lọ́ọ̀kan báyìí gbogbo àwọn tó wà lágbo yẹn báyìí náà máa dojú kọ pé àwọn àgàn méjì ló ń bọ̀ yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa sọ nìyẹn torí tó bá jẹ́ mi náà ni tí bá wà pàtí tí mo rí bí ṣe máa sọ nìyẹn kí lẹ̀ ń bá ká ó yẹ kẹ́ jókòó sínú ilé yìí kẹ́ máa fọwọ́ bojú ni ẹ̀ tó yẹ kẹ́ ti bímọ méjì mẹ́ta láti gbà tẹ́ ti gbéra yín sílé ẹ̀ ní kò ṣe kọ́ àṣẹ wọn bá tiẹ̀ ń sọ wípé wọ́n ń bímọ lẹ́gbẹ̀ẹ́ ilé yìí tó ń sọ ikú ìwọ ọmọ ó yẹ kó bú ẹkún ni ẹ wá múra ẹ lọ lé ẹ lọ ṣé irú yín náà wá bẹ ṣí ọ. Big girl, let's go. I'm sorry, babe. Easy. Oh, rọra. Ó ṣe mọ̀ pé ẹ̀dẹ̀ tí jù ẹ máa lọ náà. Ẹ pẹ̀lẹ́. Babe, kí ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ yìí ó tojú sú èmi o because ó ti lé ní ọdún 5 tó ti ṣe wedding
wọn ò tí ì bímọ. Àwa gan tá a marry ní after wọn. A ti lọ́mọ. Ọmọ wa gan ti pé 2 years and a half. Dúró ná. Ṣó dẹ̀ ṣọ́ọ̀pọ̀ rẹ̀ wà all right? Ìfẹ́ mi fọ́ ni. Sórí ọ̀rọ̀ tó sọ sílẹ̀ yìí. Ọkọ fẹ́ ṣe bákan lára mi. But at the same time, kò bá mi lójijì. Sórí jùwọ́n tó ń wo yẹn, sharp shooter ni. Èmi mọ itú tí ọ̀rẹ́ mi ti pa màtà wà ní school. Ìwọ̀n tẹ́ pé tó bá yẹn yìn báyìí gbò, ó máa ń mú ni. So mi ò rò bí àjùwọ̀n ló ní problem. No. Nǹkan tí mo kàn ń wò ni pé ká sọ pé ọ̀rọ̀ yìí dàbí pé wọn ò fẹ́ nílùú. Òun dá orin. Jọ́, ta ló fẹ́ bẹ́ẹ̀ gbé orin náà? Dúró ná. Ta ni wọn ò fẹ́ nílùú tó dáa? Ẹni tí wọ́n fẹ́ nílùú tèmi mọ̀, òun tó bẹ̀rù. Because mọ́mì Juwon, wọn ò fi taratara láìkí ọmọ yẹn. Because wọn ò fi lọ́kàn balẹ̀ láti àárọ̀ báyìí dalẹ́ rí. Wá sọ fún mi. Now as a woman, wá sọ fún mi báwo ni o ṣe máa fi pé ibi tí o wà tó ti rò very peace of mind. Tádé wá ti wà ń bẹ̀, tíjà ti wà ń bẹ̀, báwo lọ́kàn ṣe fẹ́ balẹ̀? Ṣẹ̀ṣẹ̀ yé mi ni o. Léyìí tó túmọ̀ sí pé mọ́mì Juwon, àwọn ni wọ́n dilé ọmọ ẹ̀ tí wọ́n jẹ́ kó bímọ. Nítorí pé wọ́n like it. Something like that. Yeah, ó possible. Àbí? Ó máa ń dùn mí gan. Kí n ráwọn couples tó ń da bẹ́ẹ̀ yẹn, tó love ara wọn bẹ́ẹ̀ yẹn kó má lọ́mọ. Bẹ̀tẹ̀ mi o, anything tí mo bá lè ṣe kí ọmọ ẹ̀ kó fi bímọ máa ṣe. Jọ, báwo lè papọ̀ mọ́ra wọn? Ọ̀rẹ́ wa ni láti di family. Ìjọ nígbà tó ń pín tan ajá, báwo lè kọ́ ọmọ wọn lè mọ́mù tiẹ̀? Ìfẹ́ mi, please and please. Ibi tí mo fi ẹ́ sí, ibẹ̀ ni kú wọ̀ wá o. Mi ò gbé iṣẹ́ rán o. Mi ò gbé iṣẹ́ rán ẹ o. Ṣé bí wọ́n ti bímọ ní ṣáà? I don't want it. Okay. Má fúnra ẹbí gbẹkúgbẹ o. Èmi nìyẹn. Babe. Bọ́lá wá sáré lọ. Ọ̀dọ̀ màá mi ní bedroom wọn mo lọ. Kí wàá lè lọ sílẹ̀ Lórí ọ̀rọ̀ iná mi babe. Yes. kí ló ní mo ṣe? Mo lọ ó ṣe kankan. Mo kàn lọ bá wọn sọ̀rọ̀ pé wọ́n ṣe ń yọ ìyàwó mi lẹ́nu yẹn. Ó ti tó gẹ́. I don't like it at all. I'm serious. Mo dẹ̀ jẹ́ kó yẹ wọn pé kàn fi ẹ́ lọ́kàn balẹ̀. As a matter of fact, wọ́n promise pé àwọn máa take it easy on you. In fact, nígbà tó máa parí gan, wọ́n ṣàdúrà fún ẹ. Pé o máa fi ní ṣorí o máa fẹ́ yín bọ́mọ. Better because I've not been happy. I know. I believe her. Wàhálà ẹ̀ ti pọ̀ jù. Ìrònú ti fẹ́ pa mí. Àtìgbà tí mọ́mì ti dé, wọ́n ti wá make it worse. Wọ́n mi létí lójoojúmọ́ bú wa pé wàhálà gan. I'm tired. It's okay, I know. Òun mọ́ mi ò ṣe òun ọlọ́run, òun èèyàn lásán. And then òun ọlọ́run, òun ló máa wá sínú iṣẹ́ láyà méjèèjì. So, be good, babe. I got you. Ògùn ẹni mo ní kó wá lò. Because mo mọ̀ pé bàbá gbé sùn lọ síbẹ̀ yẹn, mo máa yọ bọ́rọ̀ òun. Mi ní lo mo later. That's why I have you. Thank you, babe. Shit, baby. Ọ̀rẹ́ méjì bẹ̀rẹ̀ sọ̀rọ̀ oníkùn. Àbùsí ti wà bẹ́ẹ̀ ni. Ṣé wọ́n ti ń da lóhùn? Sórí ọ̀tẹ́ mi rí ọ̀rọ̀ ẹ̀ sí. Ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni pé ọba rán níṣẹ́ ó du ọba kún. Iṣẹ́ ọba ò ṣe má jẹ́. Ó dọba tó dẹ̀ wò yẹn náà kò ṣe rọ́ọ̀lù. Kò tó ń ṣe gangan nìyẹn. Exactly. So, nǹkan tó ń sọ fún mi ni wípé kí n lé máa mi kúrò nílé àbí kí n fi ìyàwó mi sọkò dànù. Ẹ̀dẹ̀ mọ̀ pọ́n àwọn méjì mo nífẹ̀ẹ́ dáadáa. Orí mi ni. Sàpátá pàràbà ẹ̀yìn àgbàlagbà máa ń sin lọ. Tó bá ti dọwọ́ kò ní. Ó ti ń di takurapa nìyẹn. Àwọn ò ní pé kó o sọ fún pé kí màmá ẹ̀ kúrò ní o. Tàbí kẹ́ pé kó o ní kí ìyàwó ẹ̀ kúrò ní o. Àbí?
But you are matured enough to find peace in your house. Just find make peace. Nǹkan tẹ́mi kàn ń try láti sọ ni pé tó dẹ̀ jẹ́ nǹkan tá a jọ sọ. Ní pé kó wá ọgbọ́n tó lè lò láti fi bá màmá sọ̀rọ̀. Pé kó ra yẹra díẹ̀ fún yín. Tó o bá tiẹ̀ wá gbé kalẹ̀ bẹ́ẹ̀, jẹ́ kó yé wọn pé o ò fẹ́ kíyàwó ẹ rí wọn fín ni. Ó ti tán. Then peace will reign. Ṣé wàá gbé? Juwon, jọ kí ló tura ti ṣe yẹn? Ọ̀rọ̀ wa ló fẹ́ fi máa mutí nìyẹn o. Ó fi ọ̀rọ̀ wa, ó ti dọ̀rọ̀ ọlọ́tí àná. Editor Juwon. Okay, ó sìnkẹ̀ ó assimilate sínú okùn gbọ̀dọ̀tí. Ó dàbẹ̀. Ọ̀fọ̀ ọ̀rọ̀ ti wá òfin sink ló sink. Okay. Pẹ̀lú ọtí. Bó sọ ìwọ náà bọ́ ọtí. Kí ni wọ́n náà fẹ́ ṣe? Wọ́n náà fẹ́ bá ọmọ ọtí. Jọ kí lè fi yàtọ̀ síra yín sí. Sọ fún mi ẹni tí ẹ kó bá sọ̀rọ̀ kó sọ sẹ́ǹsì sínú ọpọlọ rẹ̀ kó gbọ́ wọ́n náà ti gbọ́ tí oníkèmí náà gbọ́ tí kì máa mú. Ọ̀rẹ́ mi sùn. Ẹni máa mú. Rárá òru ẹ ló kó àìsàn ó kó àìwò jọ́ tó rọ lọ ṣé kí n ná ni. Báwo pọ̀rọ̀ ẹ̀ka ẹ lára bóyá kó má dà kó sá. Tí ẹ bá bá ọmọ kékeré wí náà tó rọ ọmọ kékeré lójọ lójú ẹ o lè máa ná o lè gbọ́. Ọ̀nà àjọba yín ojú ẹjọ́ máa mú ọtí tẹ́fẹ́ jọ mú ẹjọ́ máa mú níṣu. Ẹjọ́ máa mú. Tó ẹni bá wá sọ fún tó bá lóun ò gbọ́ kó ṣèfẹ́ inú ẹ̀. O lè yàda sísẹ́ tí ẹ bá bọ́ ọmọ kékeré sọ̀rọ̀ tí ó bá gbé yẹn máa ń yàda o lè yẹ gbá sí kò sí tó lè sọ. Ọ̀rẹ́ mi. You are matured enough to control your own. Ọ̀rẹ́ mi ṣé ìwọ mọ̀ pọ́rọ̀ yìí ti gbà fura sí ni ibi tí wọn bá ti fẹ́ ni èèyàn máa ń yẹra ni. Ìyá ọkọ ẹ jẹ́ kó mọ̀ páwọn ò fẹ́ kí ló wá tún dúró ṣe ń bẹ̀ tí ò bá wọ̀ ó jẹ́ lọ fẹ́ lómi. Kí ló mì pé for better for worse ni wọn àtọkọ ẹ ò lè fi sílẹ̀. Kó ṣe pé ó wù mí kó fọkọ ẹ sílẹ̀ àmúgbà tó ń di gbà lẹ́nìí gbà lọ́la ojoojúmọ́ ìjà ojoojúmọ́ àròyé ni mi ṣe feel pé the best ni pé kó fi wọ́n sílẹ̀ o. No problem ọlọ́run aṣáko ẹ̀ mọ̀ ṣe mo ṣáà pé lágbára ọlọ́run ọmọ tiẹ̀ lọ́lọ́run máa fún ẹ ìbejì ni ọlọ́run máa fún ẹ lágbára ọlọ́run. All right then àlàáfíà ló wà ok máa jíṣẹ́ kó take care bẹ̀rù ọ̀rọ̀ mi o rò ó jókòó kó ro dáadáa o ok dẹ̀ bye bye. Mami tẹ bá ní nǹkan tó jù mí láàárọ̀ ìdájí mo ti dọ́dọ̀ ọmọbìnrin mo ṣáà ní pé kó jọ ó lò bẹ́ẹ̀ lọ bí iṣẹ́ aṣáàfà má má sọ̀rọ̀ àti pa àti kún iṣẹ́ mo ní kó gbé báàgì dání kò dáhùn ó ní bò fẹ́ débi náà. o bá ti gbé báàgì ẹ dání ilé ẹ ibi tó ń bọ̀ rẹ̀ wàá tún ṣẹ̀yẹ̀ wàá tún wá lọ gbé báàgì wàá tún ṣẹ̀yẹ̀ tó wá padà. o bá ti gbé báàgì dání o ti kọ́kọ́ wo oṣù tí ní gbogbo. mo fi sinmi bú wọn ó lè swim ó lè máa swim. ǹgbọ́n ṣe máa swim àwọn tó parí. yàrá ẹ̀ mo ní kó òkè ní kan fún yàrá sí o. ibẹ̀ náà ni àwọn máa sún wá sálẹ̀ òun máa eléyìí máa sún wá sísàlẹ̀ ni eléyìí ló máa lọ sí master bed. èèyàn tó fẹ́ bímọ náà ló yes Juwon ọkọ mi. Juwon ọmọ ìfáì. ọmọ wà lára ẹ o àbúrò mi ọmọ pọ̀ lára ẹ gan-an báwọn kan ò bá ṣàárọ̀ ọmọ tí yóò ṣẹyẹ ọmọ lára wọn èyí tó bá ṣáà ní ọmọ lára náà la ṣáà máa mú wa ìyá ò ṣáà lè lajú ẹlẹ́kẹta ló mọ̀ kó ṣé kí n kú ni. rárá bó ṣe wà yìí ó ti bímọ mẹ́ta. ọmọ mẹ́ta ló ti bí ìgbà tó lóun fẹ́ sí ọmọ mo ní má sí ọmọ àwa nídìí ọmọ mi tí ó nídìí ọmọ máa bọ̀ torí náà pápápá. ó sì ní mẹ́rin tó sì lè bí. ẹ̀gbọ́n mi gbé gbogbo ẹni sàn jọrẹ. ẹ̀gbọ́n ẹ. kí ni nǹkan tó ṣe yín ná ẹ ti mú nǹkan tẹ́ máa mú yẹn láàárọ̀ kẹ́ tó kúrò lé ni ẹ dẹ̀ wọnú lé mi wá ẹ fẹ́ sọ ayé mi dà báyé yín ṣe dà ẹ má máa balabala ká bí ìlú àbàlà ẹ máa rò pé láìfù lẹ́ ń gbé tí màá mi bá tẹ̀ sọ wípé ẹ já ṣe báyìí o ẹ̀yin tẹ́ jókùnrin ẹ nírònú ẹ mọ̀ kọ́tà fi láìfù yín ṣe àbí. ẹ̀gbọ́n ẹ. mami ẹjọ́ ẹ má bínú ìwà gbẹ̀yà rẹ̀ gbọ́ mi wù. lójú àwọn ìyàwó ẹ̀ méjèèjì ló ṣe é. láìfù kan ló ń gbé yín náà ẹ lóyún láyé ẹ̀ gbé obìnrin wá sínú ilé mi lójú ìyàwó mi
ẹ yọ sọ pé ẹ o pẹ́pẹ́sẹ́ o ọmọ wà lára ẹ o òun náà ṣojú gbére. ọlọ́mọ ló lọ́kọ kí ni ìtumọ̀ ìyàwó náà dà ìyàwó wò àwọn dà èmi ò rí wọn o ẹ tó fẹ́ bímọ lèmi rí o. bẹ́ẹ̀ni ọmọ mẹ́rin. bẹ́ẹ̀ni. ẹ dúró mami ẹ ìrántí ọmọ yìí oyin náà bí àwọn ilé bọ́ọ̀lù náà. owó sí kankan. kí ni. ọmọ wà lára ẹ. kò ṣe onínàbì ìyí tí ò ṣe nàbì gan kò bí kankan bó ṣe wà báńkà ni báńkì ló ti ṣiṣẹ́. báńkà kò di nọ́ọ̀sì. kó tiẹ̀ rí bẹ́ẹ̀ náà pé o tó sọ yẹn àwọn lọ. ìyí tí ò ṣe nàbì ìyí tí ò ṣe nàbì kí ló bí. ẹgbẹ́ àníkẹ́ stop ẹ̀ jàre ẹ̀yin náà lè máa wá lọ́sọ̀ọ́ tẹ́ máa tọrọ owó ẹ máa tọrọ owó ẹ tó fẹ́ balẹ̀ ayé mi jẹ́. màmí ẹ wò kọ́mọ̀dà ni pé mo kọ̀rọ̀ sí yín lẹ́nu àbí ẹni pé mo wojú yín òun ni mo ṣe sọ pé mo ṣe dá mi tó dé yẹn kì í ṣe nǹkan tí mo láì nǹkan tẹ́ ṣe rárá nǹkan tó bí mi nú màmí bóyá kí ẹ máa lọ lẹ́yìn gan. ẹ̀mí orí òpè mo lè lu ẹ mo lè ṣe é ṣe bàbá tó bí ẹ. tẹ bá sọ pé orí mi ò pé ẹ̀yin kí ló ṣe kí lè. láìfù lélẹ̀. kò ṣe lọ bí kò dẹ̀bí kan. jùwọ́n kẹ́mi máa lọ kí n kú ònú léyìí. kò tí ẹ possible ni. ó tọrẹ. kò possible ni. ó ti ń bá wí òun labẹ́ gẹ́nu léyìí. yes. èmi ni mo bí ọmọ mi ọmọ mi ló nílé. yes. ẹni tí ò bá tẹ́lẹ̀ òun kó máa lọ. fẹ́yìntì dáadáa. ọmọ gidi báńkì tó ti ṣiṣẹ́ bóyá wà ẹ̀. báńkì ni o. kí ló dé pé alẹ́ ló máa ń lọ báńkì tiẹ̀. ẹ nítorí wípé alẹ́ náà máa ń ṣiṣẹ́ dà ní báńkì. ó torí alert àtàwọn transaction wò. fẹ́yìntì dáadáa fọ́ọ̀kù ẹ balẹ̀ o. ilé ló wà o ṣó máa jẹun. ẹ máa jẹun. máa lọ kíṣìn lọ dáná fún ẹ. wọ́n bọ̀ máa mi. ṣé wọ́n ló máa lọ dáná ni. ẹ má wọlé. ṣé o mọ ibi tó gbé gbogbo ẹ̀ sí ni. wo fọ́ọ̀kù ẹ balẹ̀ ọmọ ni mo fẹ́ lọ́wọ́ ẹ o ọmọ ní kókó tó bá lè bí bèjì pàápàá àbí mẹ́ta lẹ́ẹ̀kan. mẹ́ta ni wà fún mi. mẹ́ta ni wà fún mi lẹ́ẹ̀kan. ẹ bá ṣe gbé ẹyọ kan sẹ́yìn báyìí ẹ máa kó ọkàn sí right and left báyìí. wọ́n aya mi gbà á. ọmọkùnrin tí mo fẹ́ lọ nìyẹn ajá fún ẹ. mo jí àjọ sọ́bẹ̀ yẹn ó ṣe mi ó ṣẹlẹ́dàá mi láti jẹ́ tata ti kúrò mbẹ́ yẹn mo dẹ̀ pe nọ́mbẹ̀ yẹn alẹ́ mo pè ó gbé mo pè tílẹ̀ fi mọ́ ni lánàá mo pè ó gbé mo wá sí géètì mo tó sọ pé àfà ẹ̀jẹ̀ rí mo jí wọ́n nínú wọ́n yọ tí ẹ jẹ́ kí n mọ wíyàrá bá kó dáná lórí èlò tó fẹ́ fún mi ó ti jẹ́ owó lówó tó fẹ́ máa bà nǹkan jẹ́ stop ẹ̀ ó dà ìpò rí ẹ ti gbalẹ̀ Suraju ó dà ìpò rí ẹ ti gbalẹ̀ bóyá fìlà yìí ni ò jẹ́ kó gbọ́n mọ́ Suraju olórí burúkú ni ẹ ó ṣe bá dòwò pọ̀ ó ṣe bá ṣe business mo rò pé èèyàn tó ní làákàyè ni ẹ mo rò pé oníláárí ni pé kí n lá díẹ̀ lára ẹ àṣọ olórí burúkú akóṣìbèrò ni ẹ ó mú mi lọ sọ́dọ̀ àbúrò ẹ olórí burúkú tó gàgà àyà yẹn ó wá lọ fi mí ṣẹ̀sí ó fi mí ṣẹ̀sí awọ́rò ẹsẹ̀ mi wọlé báyìí túrútú. mo jí stop ẹ tó bá tẹ kọ́kọ́ fẹ́ bú mi kọ́kọ́ dá bọ̀dà tó yọ kúrò ẹ̀ dá padà. kò ní dá fáyé bọ̀dá kó dẹ̀ máa wọ ló gẹ̀ẹ́tì ẹ̀rọ ń gbé bí a ṣe kúrò bẹ́ẹ̀ ó pè mí ó bẹ̀ mí ó lóun fẹ́ kí ìyàwó òun mọ̀ ni ó dẹ̀ ní send me that girl number mo dẹ̀ send number ẹ̀. lọ́wọ́ ta ni. lọ́wọ́ mi. lọ́wọ́ ta ni ìwọ ń dà mo wá mi ò rí ẹ mo wá ẹ tì ìwọ tó jẹ́ pé ò ní ìlójú àbúrò ẹ èèyàn yẹpẹrẹ báyìí yẹn ojú ìmọ̀ náà ṣe fi ẹ wọlé wọ́n fi ẹ wọlé báyìí ẹsẹ̀ wọlé túrútú mo ká sára ni o. ó gẹ̀ẹ́sì ẹ̀rọ torí nígbà tá a bá fi dé lálẹ́ ìjọta ó pè mí ó bẹ̀ mí ó ní my brother I'm sorry ó bẹ̀ mí ó ní pé òun sọ́ọ́rì pé gbogbo kan tó ṣe kúrò lórí ẹ̀. ibo ló ti lọ múrò ìwà náà láti Peterville mi understand ìwọ ẹ ta ló máa bẹ ta ló máa bí olóòórùn ta ló máa bí alákìísà ìwọ tó ti gba Saturday lọ́wọ́ ẹ tó ti gbé Friday lé ẹ lọ́wọ́ ta ló máa bẹ. mo ti stop ẹ olóòórùn bàbá mi sọ torí pé òfin fún mi lọ́wọ́ ni bó ṣe wà yìí náà ó ṣe báńkà mo mà sí ni ẹ hòtẹ́ẹ̀lì ti ṣe mo máa ní ẹ lálẹ́ mo kàn máa ń pretend ni mo bá sọ pé báńkà ni ẹ màá mi náà fún support ẹ ìwọ sẹ pé aṣẹ́wó ni ẹ aṣẹ́wó náà kíni ìwọ aṣẹ́wó sí wọn lọ́jọ́ kọjá ọmọ kó ara ti tèmi bí kúlẹ̀ ìdábí olórí burúkú yẹn kúlẹ̀ bí ṣẹlẹ̀ ni wọn lọ́jọ́ kọjá ọmọ kó ara ti tèmi ẹlẹ́dẹ̀ làwọn àwọn ilé ìpolójú ẹlẹ́dẹ̀ bí onídàbí àjẹwò ẹwọ́ wàjẹwò kò lọ́wọ́ àjẹwò lọ́wọ́ bí wọ́n bẹ̀ àjẹwò kò lọ́wọ́ kò lè
Oninabi. Máa wẹ́ lómi ni. Olórí burúkú lọmọ ju bàṣẹ jẹ. Aṣẹ́wó! Ọlọ́run ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ìgbìyànjú mi kò já sásán. Gbogbo àwẹ̀ àtàdúrà mi kò jẹ́ kó já sófo. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí bẹ́ẹ̀ ni pé òun pàṣàmọ̀ ni. Mi ò kúkú pàṣàmọ̀. Kò yé mi. Kò ń wo bí Ọlọ́run ṣe tóbi tó náà. Ọlọ́run tóbi lóòótọ́. What's the news? Ẹ̀dá máa ṣe a máa wò. Wọ́n ní God is never late. That's true. Yes. Babe, kí ni. Ó ní when the time is right. Báwo ló ṣe máa sọ He will make all things perfect, right? Yes. Gbogbo nǹkan tí mo try láti sọ ní wípé. Ní gbégé. I am pregnant. Stop. Ó máa ń ṣeré burúkú. Kí ló gbogbo? Ṣé o fẹ́ pa mí? Ṣé nǹkan tí mo sọ ń sin ṣé mo ti yàdá báyìí ni? Babe, nǹkan tá a ti ń béèrè fún lọ́dọ̀ Ọlọ́run látọjọ́ tí gbogbo táwọn èèyàn ti ń fẹnu burúkú pè wá pé àgàn ni wọ́n ṣé tọ́lọ́run bá wá ṣe yẹn ṣé kò yẹ kó kàn sọ pé babe God has done it o God has done it o. wọ́n á sọ pé kìnnì kan perfect time babe are you for real má ṣe bẹ́ẹ̀ náà. I said I'm pregnant, babe. Abike, are you for real? Yes! Finally! O ṣe ọkọ mi. Mo sọ pé bọ́lá máa ṣe. Bàbá kí ló wà máa pè mí sí? Bàbá bèbè. Wọ́n fún mi lórúkọ àwọn bàbá bèbè. Bàbá Abẹ́fẹ́ Junior. Abẹ́fẹ́ Junior, that sounds nice. That sounds good. Thank God. Thank God. Ilé àmì ló làwọn ní kẹ́ ẹ̀ fún wa ní oríṣi mẹ́ta. Ìwọ ló tó fẹ́. Ilé. Ọkọ̀ pẹ̀lẹ́ sọ. Ṣé Zuri? Ìjọba Kálọ̀mọ̀ tí yó. kí ló bá ní ayé o? O tó fún wa ní àdújì lọ́lẹ̀. Wọ́n ń ṣe kí ni? Ìbàjẹ́ fún mi. Látàárọ̀ lọ ti dé, wọ́n ti jẹ́. Díẹ̀, màmá Zuri. Wọ́n ti ta tẹ́tẹ́ gan nínú ilé. Yàrá dá. Kí ni rẹ́dà àdá tó ń ṣe? Yàkí wàá ní yàrá yẹn. Young boys. Ẹ sọ pé màá délé lọ́wọ́. Mi sọ pé mo máa délé ni. Ṣé o fẹ́ kí n kú sọ́nà ni? Ṣọ́lé kúrò mi tẹ̀ tí ń bọ̀ ní. Ẹjọ́ ìwú ta ló fi ẹjọ́ rọ̀ ẹ̀? Ta ló fẹjọ́ lò ìwọ tó ní làákàyè? Ọpọlọ ẹ ti dorí kodò. Ó kàn dàgbà ó dánú òmọ tó kàn tó yẹ kó ṣe. Kí ni gbogbo rẹ́dà àdá tẹ̀ ṣe yìí? Wọ́n wá kí mi wá ṣe wọ́n lálejò, àbí? Wọ́n wá kí ẹ. Torí ẹ̀ ló ṣe kó gbogbo wáìnì mi. Ẹ̀dá bá jẹun tó a ní ká mú mi sí lórí fún alẹ́ lè. Ó ṣe wọ́n lálejò. Ò bá ṣí gbogbo bá mi kò ṣí lé wọn lórí kọ́ọ̀rù lọlé wọn. Ìwọ ẹgbẹ́ ẹ̀kọ́ kì í ṣẹjú ẹ̀ nítorí wípé mo ti gba ìwọ àtọmọ àtìyàwó sínú ilé ó ní gbogbo òṣì máràtà tó ń ṣe yìí torí ọlọ́ọ̀mọ ẹ ló ń jẹ ọlọ́ọ̀mọ ẹ̀hún ló ń jẹ ẹ̀kọ́ ti fi padà sẹ́wọ̀n gbẹ̀gbẹ̀. ẹ bínú kẹsàn pé ẹfẹ. àgbèrè ni orí òpè rárá gbélé. ẹ wo bó ṣe ń ṣe ẹ wo dáadáa. òtútù kan ẹ máa lọ. àmì ò dára. ẹ máa lọ. irú òṣì máràtà tó ń dá abẹ́ fúlájú. ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ. ẹ bọ́tà náà. màá ní wọ́n máa mọ ọtí. màámi ẹ bọ́ tó máa ṣẹlẹ̀. ẹ bọ́tà náà. ẹ kọ́ tẹ̀kọ́ bọ́tà náà. ẹ tẹ̀ ká máa lọ. ìwọ náà bọ́tà lé mi bọ́tà nìyí. lọ dúró síta náà lọ dúró síta. kí ló ń ṣe náà. ẹ wò wọ́n ti jẹ gbogbo oúnjẹ nílé ìtọ́ lónìí wọ́n jẹ tẹ báyìí pàtẹ gbogbo sí tìrúmù yìí wọ́n gba gbogbo ẹ̀jẹ̀ wọ́n ta ẹ̀jẹ̀ wọ́n ẹ̀wọ̀n lọ́rùn wọ́n tún ṣe wá gbàdé ọ̀rọ̀ wọ́n ní kẹ́ẹ̀dé láti fi tọrẹ tán. mọ́mí ẹ máa bọ̀ kẹ́ wá sí ní tìyín. Màámi ìyá àdìsá màámi ìyá àdìsá. wọ́n ṣílẹ̀kùn fún un.
ẹ̀dá lọ mú ògógóró. ẹlẹ́dàá mi mo dúpẹ́ ọlọ́run ò ṣeun kódà inú mi dùn gan-an ohun tí mo fẹ́ lọ ṣe fún mi ayọ̀ mi kún ìyàwó mi lóyún. Màámi pẹ̀yìn fọlọ́ àmọ́ màámi ẹ̀yin náà ẹ wo kí wọ́n lè bẹ́ẹ̀ ni pé olúwẹ̀ sọ pé ìyá òun náà kò kú ṣé ní gbogbo nǹkan tẹ fojú ìyàwó mi rí yẹn màámi ò pọ̀ tó bá jọ máa ṣá ni a ti sọ̀rọ̀ sí yín padà o bọ̀ torí pọ́n kan lé ó gbẹ́kọ̀ọ́ ẹ kàn máa dọ́dọ̀ ẹ̀ kàn máa sọ pé màámi. ẹni náà tí mò ń ṣe mo mọ tí mò ń ṣe tí mi ì bá wá pariwo lé yín lórí tí mi ì bá máa bínú kí n máa sọ̀rọ̀ kí n máa bú yín bí iṣẹ́ bú iṣẹ́ máa sáré ni èèyàn láti sáré ayé ò rìn kẹ́lẹ́kẹ́lẹ́ mọ́ eré lókùn tó ní kálukú ń sá ìṣẹ́jú mélòó ni ilẹ̀ fi ń ṣú ìṣẹ́jú mélòó ni ilẹ̀ fi ń mọ́ kò pẹ́ ló tọ́. ẹ mọ tí mò ń sọ tí mi ì bá lé yín léré ń sìn ṣe máa wá fún mi ní good news báyìí. màámi bí ìyàwó mi ṣe sọ good news yẹn gẹ́lẹ́ fún mi ni mo ní kó máa rest kémi wá yọ fún yín. ṣé ọkọ mi ẹ bá jọ wá bí ni ìjà fi tọ́ náà ni. o lè ṣe wàhálà mọ́ báyìí kó ló máa rest. ìyẹn náà ló kàn o. máa ṣe gbádùgbàdù gbogbo nǹkan tó bá fẹ́ ṣe inú ilé rẹ̀ tó bá fẹ́ fábọ̀ ìní àbá fọ̀ tó bá fẹ́ faṣọ má bá fọ̀. nǹkan tó kàn nìyẹn kò gbọdọ̀ máa ṣe wàhálà mọ́ ibi tó gbé dé yìí tọ́lọ́ ń ṣorí ẹ̀ fún wa yìí ká má fọwọ́ ara tó dànù ni. èmi náà wá màá wá wò yín ní ọ̀túnla màá kó bíi mílíkì mílò nǹkan kan kí n kó wá fún. àbúrò mi ò ti fẹ́ ṣe yọnu. ǹjẹ́ ìṣe yọnu o iṣẹ́ mi ni o. ẹ ṣe wa. babe kí ló ṣẹlẹ̀ mo ò tí ì múra ni. ó rí bí mo ti múra ni. kí ló ṣe. ó rí fún mi ni. kí ló ṣe. kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ la máa ń bí ni ṣùgbọ́n ẹ̀gbọ́n tí mo dé láti supermarket so cab tó gbé mi mo wá fẹ́ gbẹ́rù jáde nínú boot èmi wá fi fóònù síbi etí boot yẹn báyìí mi wàá mọ̀ pé fóònù mi ni mò ń padé mọ́ boot. wọ́n là mọ̀. gba tí máa yọ báyìí ló di gbogbo ilé ó ti da yín kí gan. wọ́n tún máa ń sọ fún wọn náà nìyẹn ọ̀jẹ́ pé wọ́n máa ronú ó lè ro nǹkan 20 at a time. ọkọ mi ò sí bẹ́ẹ̀ ni like mi ti ẹ̀ mọ̀ gbogbo ẹ̀rọ ọkọ mi pé fóònù yẹn wà nínú bag so mi mọ̀ kó wà níbi etí boot yẹn báyìí ṣó ti yẹ. what are you thinking. báwo nǹkan tá a máa ṣe sí lọ́mọ wa báyìí ó ti ṣẹlẹ̀ ní ìjà rẹ̀. àlè jáde mọ́ nìyẹn báyìí. mi lọ́mọ mi sí mood bẹ́ẹ̀ kó máa lọ. tó ti lọ èmi náà lọ náà. mi ò tẹ̀ ọkọ bọ́ rí jù. ó tó yìí. you know what ọ̀rẹ́ mi calm down wọ́n á pe oje kó wá bá wa rẹ̀. ṣé o lè máa fi lọ́wọ́. ó dà máa pọn kókè. alábòsí. máa wọrí a máa pe kéè. má wọrí I just calm down okay. ó bàjẹ́ gan-an ó ti dá yín àti wọ́n tún àtẹ. má wọrí pẹ̀lẹ́ bébí mi. ó sì tàbá wa jáde báyìí. a ní mi ò lọ máa lọ títí ẹ ó ṣàlàyé pé mo ti bọ́ wíìgì kí ló tún kù máa lọ bọ́ṣọ ń sìn máa sùn bí a ti má jí máa wà alright. gbà àgbo ni ó máa jí kọ́nà ọ̀la. Ọlọ́run ṣeun sórí àgbo yìí ó máa jẹ́ kọ́mọ ẹ máa tán pọ́npọ́npọ́n ṣọ́ra lọ́jọ́ kúnlẹ̀ báyìí ó kò máa yọ pín báyìí ó ti bọ́ nìyẹn. ó ṣe ọ̀rẹ́ mi actually mo ti fẹ́ nǹkan tó jẹ́ pé màá make it easy for me because mo cs mi ò nílé waste train mi ò nílé wọ faha mi ò nílé to understand and I want to snatch back. àti cs o àti normal delivery o àní sẹ káṣá ti gbóhùn yàká gbóhùn ìwọ gba gbogbo yẹn wàá snatch back nígbà mélòó. àríkẹ́ bọ̀wọ̀ṣọ́ kò ní sí kankan. no àwọn ìfà tó bá lò inú ẹ̀ máa dùn ọmọ yẹn gan wọn máa fi ilẹ̀ lọ́mọ yẹn ṣe wọn máa kéèkì. báwo ni dúró kí n pè é tẹ́lẹ̀ rárá mà torí pé mo wà nítòsí. ó wà nítòsí alábòsí wọ́n ti pé wọ́n ti pè délẹ̀ tó fi débí wọ́n máa da àwọn olóhùn yín máa ṣe nìyẹn ìwọ̀n àwọn ọmọọṣẹ́ mi wọ́n máa fi tí lóògiri káàkiri àti máa ti lálejò àwọn alábòsí burúkú. torí mo gbọ́ hàmì. ìwọ jẹ̀bi. owó gbọ́ ha. ṣó ti mọ next tí mo fẹ́ sọ lẹ́yìn tí mi àtọ̀rẹ́ mi sọ̀rọ̀ tọ́ ẹ̀.
bá mi gbé sínú fridge. dúdú jàre kó gbé kíni sínú fridge kí ló máa ń ṣe ẹnu. kó wà bẹ́ẹ̀ mo fẹ́ refrigerate. àánú ẹ̀ ò ṣe mí gbà tó pé wọ́n ti débí ara o gbé wá gbà fúnra ẹ̀ gbé kalẹ̀ kó lè bàjẹ́ kó sí nǹkan tó máa ṣe mú láàárọ̀ mú lọ́sàn-án mú lálẹ́ pẹ̀lú condition tó wà ní má gbé fọmọ o gbé pamọ́ fúnra ẹ̀. jẹ́ ká jókòó wá bá a dá sí. máa bọ̀ kó jókòó jókòó tí wọ́n. ọmọ igá o ó mọ̀ ni o ó mọ̀ gidi ni. ọ̀rẹ́ gbogbo ọ̀rọ̀ tó ń bá mi sọ lórí fóònù yẹn ò fi taratara yé mi like pé oyún bàjẹ́ àbí kò fẹ́ ẹ̀ yé mi. kò lè yí ẹ báwo ló ṣe fẹ́ yí ẹ ìgbà tó yẹ pé afẹ́ ajẹ má fẹ́ ayé o tó fún lóko ìdí ọ̀pẹ̀ ìrònú ẹ ìwọ àti ìyàwó ẹ nǹkan ìdùnnú tá ti ń wojú ọlọ́run fún látọjọ́ ẹ tó ń múnú wa dùn ẹ wá gbà kúrò lọ́wọ́ wa ọ̀nà owó tó wúwo ni kò dẹ̀ ní yé yín bẹ́ẹ̀ yẹn sọ pé kò yé yín yẹn ìwọ́jọ́ ọlọ́run ni nígbà tí gbogbo ìdùnnú ayé ti ń ṣe mo fẹ́ béèrè kan lọ́wọ́ yìí ṣé ẹ̀yin ò bímọ ẹbí torí pé ẹbí ẹ̀fẹ́ káwa bí ẹ̀fẹ́ kínú wa dùn ẹ̀fẹ́ káyọ̀ tí wa dálé yẹn ìwọ wa gbé àgbò wa àwo ló ń ṣe. àgbò yes mo gbàgbọ́ wa kí ló wá ṣẹlẹ̀ kò yé mi. òótọ́ ni àgbo tó gbé fún mi the last time òun ló ṣẹ́yìn mọ́ mi lá. gbogbo rárá o ọkọ mi rárá o mo gbàgbọ́ wa ń tó tọ́ ṣùgbọ́n àgbo tí mo gbé wá gbogbo oníṣe ló ṣe o ó máa jẹ́ kó yún dúró ó máa jẹ́ kó mọ̀ wà dáadáa in fact ọjọ́ òkunlẹ̀ ẹ̀bà láyọ̀ ló máa bí ìgbàgbọ́ burúkú wa o ọkọ mi ní ìgbàgbọ́ burúkú wa o. ó gbàgbé wa. mo gbé wa mo gbàgbọ́ wa o. fẹ́mi dé bí àbí wá bí. mo gbé wa. ọ̀rẹ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí ó yí Ọlọ́run síbẹ̀síbẹ̀ náà màá sì bẹ̀ pé kó má bínú mo dẹ̀ fẹ́ kí kinní kan yí ẹ lénìí mo fẹ́ kó mọ̀ pé láti gbà tí màá tẹ́ ti jọ wà látàrí school débi tá a dé mo fẹ́ kó rántí pé mi ò ever ro ibi sí ẹ. èèyàn máa ń change. débi pé màá sọ pé mo fẹ́ ṣe nǹkan burúkú fún ẹ. padà amú kẹ́ni tó gbàgbé sí bá mú nǹkan tó gbàgbé sí Juwon èmi nìkan wá mọ́ ọkọ ẹni mò ń sọ. ó ti ń pẹ́. ó ṣe ìdààmú má bínú lẹ́ẹ̀kan sí i. tó wàá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ló fẹ́ fa àríyànjiyàn àbí fẹ́ máa fa ìkùnsínú láàrin ẹbí méjì jọ má bínú. And again tó bá yẹ pé àrà kan wà tó fẹ́ fi ẹbí wa dá àbí ìdájọ́ kan wà tó fẹ́ dá fún ìdílé wa we are ready to face the consequence. bí ìjọlẹ̀ ẹjọ́ ẹ bọ́ síta jọ ẹ̀yin ẹlẹ́bẹ̀ òṣìkà yìí. I'm so sorry o bí ṣe gbọ́. Bí easy mo ṣe mo ṣe mi gbogbo náà. Màmá fowó fọmọ gbẹ̀yìn lọ́rọ̀ mi. Màmá fowó fọmọ gbẹ̀yìn. ẹ̀yin náà ẹ bá ti máa gbé àgbo tó kọ̀ǹkì wá ṣé ẹ mọ̀ pé oore ṣòro ó ṣe ni. irú àgbo òní náà gbé wa tó jẹ́ pé àgbo yín mi joyún mu. ó mà lè jẹ́ overdose má mà sọ bẹ́ẹ̀. ẹ pẹ̀lẹ́. pẹ̀lẹ́. ẹ máa ṣọ́ oore ṣe lọ́jọ́ míì oore lẹ ṣe báyìí tó bu yín lọ́wọ́ yìí. ìpẹ̀lẹ́ àánú yín ṣe ṣe mí. ẹ pẹ̀lẹ́ so pathetic. jẹ́ n bá yín sí géètì rírà àdédá sí. ẹ pẹ̀lẹ́ mà. oore lẹ ṣe ẹ pẹ̀lẹ́. ẹbí ọkọ ẹsẹ̀ rẹ̀ gan mi wọlé. àánú wọn wá ń ṣe mí ẹsẹ̀ wọn gan ti ń gbọ̀n báyìí. ìpẹ̀lẹ́ àǹtí. oore ṣòro ṣe oore ṣòro ṣe o. àbòsí mọ̀ pé oore ṣòro ṣe o. kọ̀ parẹ́. kọrin lọ́mọ tẹ́mi wọ̀. wọ́n lè jẹ́ kó fi 200,000 ṣẹ́fún kátẹ́gùn dẹ̀ kọ́ lọ́mọ ẹ̀ lọ́wọ́. nígbà fi yí ọ pé ilé ìṣàlùkù wà
màá lọ sọ fọ́gà pé o wà lára àwọn tó jẹ́ kó ní wọ́n bàjẹ́. gbọ̀nà lọ́la sọ olórí kùtìkùtì ayé máa bá ẹni. níranù. ayé máa ń pẹ̀gàn wọ́n sọ̀rọ̀ ẹ̀gàn kiri ọmọ ẹni ló ń wọlé dè ní ọjọ́ ọ̀la. bí kókó bá fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ ṣùgbọ́n orí màdó la gbọ́dọ̀ jẹ́ tábà tí wàá jẹ orí màdó ṣèbí àwùjọ ọkùn mọ̀ náà gbọ́dọ̀ dé tábà tí wàá dé àwùjọ ọkùn mọ̀ mú gan ṣèbí ìmọ̀ wọn ara ẹni òun ló lékè ọgbọ́n ẹni why nítorí ṣe lè. mo ní kí n ṣoore ni ṣé ẹ̀ṣẹ̀ ni pé mo ṣoore ni. ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ big one ẹ̀ṣẹ̀ gidi ni kí ló dé tó sọ rẹ di àdọ̀rọ̀dùn tó bẹ̀rẹ̀ sí ní help àwọn èèyàn káàkiri jọ sọ fún mi gba olódi tradomedical doctor tó dípò bẹ̀rẹ̀ sí ní prescribe àgbo fún yàn ní oyún tí àwọn ènìyàn lẹ́ni tó ti ń wá for years tó dẹ̀ wá ní this time around wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàgbé fún wọn o tún máa gbàgbé òun náà fún wọn o tún máa fún wọn báyìí máa lò in fact mi ò tẹ̀ mọ́ mi in fact fàtọ́ mọ̀ lórí mi. I'm sorry. I am so sorry. Tí bá mo ní mi bá ti bá ṣe. Ó ṣe tán ló dàpọ̀ mọ́ ẹ lọ́wọ́ náà. Ó ṣe tán ló dàpọ̀. Orí mo kàn fẹ́ ṣe. Mi mo kó máa di mọ́ mi lọ́wọ́. Ìfẹ́ please má tún repeat ọ̀rọ̀ ẹ mọ́ ó bóyá sọ fẹ́ máa bí mi nínú bákan. Jọ okay ká sọ pé èmi àti wọn àjọ sí lórí relationship kankan. Jọ kí ló rò bí ọ̀rọ̀ yìí máa end sí báyìí. Àti dìpọ́n bẹ̀rẹ̀ sí ní fọlọ́pàá mú wa. Àbíkọ́ tẹ̀ fi gbé wọ̀ gan sórí máa kàn mí gbọ́ kò síbọ̀ yìí máa pọ̀ ní ẹjọ́ tó ní porí kòkó tèmi. Tàbí sẹ̀ mọ̀ bí ó tẹ̀ máa dọ́dọ̀ àgídìgbọ́n àbí àmúṣà tó rí yọ mi ni. Bọ̀wẹ́ it's all fine. Bàbá dé láwọn máa sọ̀rọ̀ tó kù. Ṣé kò sí? Ìyàwó mi, there is a problem. Àwọn mi kì í fi máìkì yín kì í fi kọrin lálẹ́ ìsà. Yóò rọ ọ̀rọ̀ ìdàdà ṣá ní ìlú lówó lọ́wọ́ kẹ́bí mi máa rọ̀ pa. Life is about risk. Tá bá sọ pé kò ní work tó bá lọ work nǹkan. And what if it doesn't work? And what if it works? Adáyé ti kú. Ẹ lè fi ọ̀pẹ sórí sàárè wọn. Àtúbá pé bẹ́ẹ̀ ni ẹ lè rí kọ́kọ́rọ́ ìgbà lónìí tó bá lọ bẹ́ẹ̀ bá. Ọmọ sẹ́yìn rẹ̀. Lọ́jọ́ mọ̀ èkìtì pupa lójú olùsọ. Ibi tẹ̀ ti sásá fẹ́ jọ́. My husband. Bàbá tiẹ̀ ṣe rí bí 10-12 million péré. 12 million. Gbẹ̀ngàn lásìlẹ̀tì 12 million. Gbẹ̀ngàn lásìlẹ̀tì. My baby. Ẹ jọ fún bébì mi nǹkan. You know it's password. Sure. It's my baby. Ẹ̀yin nìkan lẹ́gbọ́n padà wá ní. Ìbẹ́ náà lọ gbọ́ gàlẹ́ sọ. Bọ̀ ṣé wọ́n pé second chance torí gbà yìí. I know. So o need láti lò carefully. I'm so disappointed. But it's already a lot. Bí àwọn ọmọ ìmàrí dáàdi wọn ní condition yẹn. What happened to your leg? Yes, sir. Ọkọ mọ́ṣúárì. My life has been a mess. Ṣé ló ń ṣe mí bí kí n para mi? Kàkà kí n kó má jẹ sísè, a máa fi ṣàwádà nù mí. Kí lẹ fẹ́ gan-an látọwọ́ mi? You are my life. You are my everything. Well, let me see my feeling. Without you, I am nothing. Please. What does he want from me? You shitable call as a wife. Mission accomplished. This is my judgment. Omode prison by one from last shop. Number 57. Lower down for TH is the congenital heart defect. Sir? Ó jẹ́ àrùn tí wọ́n máa ń bímọ. Are you serious about this? Very.
àsìkò ẹ̀kọ́ kan lẹ́lẹ́ tẹ́ bá pẹ́ jù báyìí lọ láti yọ mí kúrò ní ìyá ìmọ̀dé tí mo wà yìí ẹ̀mí mi lè pín sí. ọ̀rọ̀ tó wà nílẹ̀ ilé ẹni kan fi èèyàn kan fi replace ọkọ ẹ̀ á fi kan gbà kan ni o. My love, I won't stop sending you all these gifts in this world until we melt again. Sekinat, I love you. Dad, kí ló fẹ́ gangan? I miss my dad. Come home, I'm missing you. Mojitu ti fa mi nínú gbọ́ ọ̀nà òrìṣà láàlẹ̀ ní mò ń tọ̀. Fẹ́ kó lọ sí mọ́túárì. Mo tó wà lẹ́yìn ọ̀fà. Ó ju ìjẹ́lẹ̀. Sọ̀rọ̀ ń bẹ. Ṣé pé wọn ò ní dádì àlùmọ́ ìwà láti jọ ẹ̀? You are very stupid. Mo ní láti wá gbogbo ọ̀nà tí màá fi jáde bí ara mi níbí. Hello? Are you for real? Dúró kí lẹ́jọ́ fà tó tó yẹn. Juwon tèmi mò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ náà. And again, ọ̀rẹ́ ìwà àti ẹ̀ ti pẹ́ látàyè school. Ẹ kí wá ló fà tẹ́ gbọ́ra yíyé tó fi di pé wọ́n ń rọ́bìṣì wà àtìyàwó ẹ̀ kúrò nínú ilé ẹ̀. No. Ó mọ̀ ṣẹlẹ̀. Calm down. Ibo ló wà báyìí. Okay. Fún mi ní some minutes. Mo máa join ẹ bẹ́ẹ̀. Yeah, mo máa join ẹ. Yeah. Doctor, ṣé o gbọ́ pé Àbáyọ̀ àti Juwon wọ́n ní serious issue láàrin ara wọn tó dẹ̀ lọ fàgbọ́n? Yẹ tóbi pé Juwon lé Àbáyọ̀ àti ìyàwó ẹ̀ kúrò nínú ilé wọn. Ẹ máa gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu. Kí ni gbogbo nǹkan tó ń sọ yẹn? Ṣé mo sọ pé agbẹ́jọ́ èèyàn kan dá àgbò ṣìkà ni? Ṣé wọ́n ti ó sọ nǹkan tí ìyàwó Àbáyọ̀ àti Àbáyọ̀ ṣe tó fi ń sọ̀rọ̀ tèmi nìkan ìwà tèmi wú sí wọn? Jọ̀ọ́ má bínú, kí ló ṣe? A dà fún ẹ bó ṣe ń bí nìyẹn o. Nígbà tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín, ṣé mọ̀ pé mi àti ìyàwó mi ṣáà ti ń wọ ọmọ ó ti ṣe díẹ̀. Nígbà tó Ọlọ́run wá gbàdúrà wa tí ìyàwó mi lóyún, inú mi ti ń dùn. Mo ti wò pé eléré báyìí ni máa pè o, mo ti ń jó mo ti ń yọ̀. Kí la máa rí? Oyún bá dédé wálẹ̀. Kí ló gbóyún wálẹ̀ o? Àbálò àbábọ̀ ẹ̀ kókó ṣẹ́yìn ìyàwó Àbáyọ̀. Àgbo tó gbé wá fún ìyàwó mi. Bí ìyàwó mi ṣe mú tán báyìí ni lóyún wálẹ̀. Yes! Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣàbáyọ̀? Kí lájọ ń du àjọ du ìyàwó àjọ du kankan àjọ du business now. Kí ló tó ń wá ṣubú mi? Ọ̀rẹ́, má bínú. Oyún tá à ń sọ yìí á ti tó oyún oṣù mélòó? Bí oyún oṣù kan ní now. Oyún oṣù kan? Yes. Kí ló wá fún ẹ ní assurance pé àgbo tí ìyàwó Àbáyọ̀ gbé fún ìyàwó ẹ̀ ló boyún jẹ́ lára ìyàwó ẹ̀? Dayo stop it now. Kí ló ṣe wọ náà? Dayo tí mo mọ̀ ní school days kọ́ lélẹ̀. Ṣé torí pé o ti di doctor ń sìn o wàá fẹ́ máa mọ nǹkan tó ń ṣe mọ́? Ìwé àkàjù yìí ti fẹ́ dá nǹkan sílẹ̀ o. Yes now, ó fẹ́ dá nǹkan sílẹ̀. Ó Dayo tí mo mọ̀ tẹ́lẹ̀ sharp àjẹké lànà ọmọkúlẹ̀ ni. Ta ni ọmọ pàjẹ́ tó ké lànà ló pọ̀ ọmọ èyí jẹ́? Bó ṣe ìyàwó mi ṣe màgbó tán lóyún wálẹ̀. Jọ̀wọ́ àbínú rẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀. Ìwọ àti ìyàwó ẹ̀ ìjọ òun ni ìwọ àti ìyàwó ẹ̀ ti ṣe test bẹ́ẹ̀. Ìyàwó máa ṣe test dáadáa. Ìyàwó ẹ̀ ṣe test. Yes. Ìwọ fún ara ẹ̀ ìgbà wo ló ti ṣe test bẹ́ẹ̀ tó fi ní ìdádúró ọmọ tó tó yẹn? Owó mi lọ́rùn tí jáde ti ṣe díẹ̀ jáde. O lè rántí. Ìwọ gógó tí ẹ check ara ẹ o bóyá you are 100% fit. Wọ́n á parọ́ mọ́ àgbo kan ọ̀hún àgbo kan ṣé kí n sọ ọkọ fún ẹ tí mo ṣe wà mo ò fi test ṣeré. I check myself every time. Even HIV test every 3 months ni mo máa ń ṣe láti jẹ́ kí n mọ bí mo ṣe wà sí. Bí mo ṣe wà kò sí ẹnì kankan tó lè sọ fún mi nípa àìsàn kankan nípa ara mi tèmi gan tí mo. Exactly. Ọ̀rẹ́ ṣé kí n sọ fún ẹ òun láti run test and jẹ́ kó jẹ́ wider test. Exactly. Ọ̀rẹ́ o máa ń ní wider test and láti run test with system ẹ̀ ká check omi ara ẹ̀ ẹ̀jẹ̀ ara ẹ̀ ó lè jẹ́ ara ẹ̀ ní issue ìwé àtúnṣe ara ìyàwó ẹ̀. Yes. In fact
o gbọ́dọ̀ rí ní hospital lọ́la ká tètè rán test yẹn and then ọ̀rọ̀ wa àtàbáyọ̀ a máa ṣètò ẹ̀ ni a máa ṣètò ẹ̀ bọ̀ kò ń ṣe nítorí ó ti pé àti school gbogbo àti ń bọ̀ rẹ̀ wá bọ̀ so kò ń ṣe sí ló máa sọ pé àbáyọ̀ wá dáńfọ̀lẹ̀ àbáyọ̀ lè ẹ̀bà wá dáńfọ̀lẹ̀ so a máa sọ ẹ̀bọ̀ yẹn ń ṣọ́ ọ̀rọ̀ ẹ̀ ni test yẹn gangan ló wà important ọ̀rọ̀ ẹ̀ kan make sure kó rí ní hospital lọ́la ká ṣe test yẹn. kò jù bẹ́ẹ̀ lọ kí ni kí n wá fún yín. ìwọ la wá kí n lé ọ̀rẹ́ ní tí ló bá ti gbé jáde ni. ẹ jẹ́ kí n bá yín wo drink kan ní fèrè ọmọ ilé jẹ́ ìyìn. ọ̀rẹ́ kí la bá débi gbogbo ilé sórí ó ní àwọn nǹkan tó ti ń lò tó rò bóyá ó favour ẹ̀ meanwhile this drug has been killing most of your cells most especially nǹkan tó lè dánmọ́ fún ẹ. ọ̀rẹ́ bó ṣe wà nǹkan tó ń jẹ́ ọmọ àbí pé a fẹ́ bímọ gbàgbé ẹ̀ pátápátá for now gbé wa ẹ̀ kó tó lè di ọlọ́mọ láyé you need to undergo series of tests mi ìwà lè sọ bóyá tá a bá ṣe àwọn test yìí o maybe 50-50 luckily you can be able to produce a child. ṣòro náà nǹkan tí mò ń sọ kò tí ì yé máa bọ̀ lè ní sítẹ̀ dáhùn kì í ṣàlàyé fún ẹ̀kọ́. Ọ̀dà nígbà tó wà rí báyìí bá ẹ sọ fún mi báwo nìyẹn mẹ́ta ṣe fẹ́ dúró méjì méjì láì fẹ́ gbẹ́ kanra wọn. Ọlájú ọ̀rọ̀ tí wàá rí bó ṣe fẹ́ rí jọ báwo la ṣe fẹ́ ṣe tìyàwó ẹ̀ tó wà lé and then ṣe mọ̀ pé dókítà ò lè retí dókítà ò ṣáà lè parọ́ fún ẹ pé báyìí ló ṣe rí ni wọn bá ṣe máa sọ ilé fún ìyàwó. ọ̀dà àgò tún nìyẹn. ṣé ìgbà tẹ́ wà ní school kò sí bóyá àbí ẹ̀wọ̀n kéèyàn lè mọ̀gbà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ni o tí kò sí bóyá ẹnìkan lóyún fún ọ̀rọ̀ oyún ṣẹlẹ̀ láàrin òun àtèèyàn kan òun fẹ́ ṣe bí kò ṣe mọ̀ èèyàn máa mọ bí tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ bí àgbà tó wà ní school náà bóyá kò tiẹ̀ fún yàn kọ̀ọ̀kan lóyún rí. ọ̀rọ̀ nǹkan ó wà dáadáa because tí máa ní kí n rántí dáadáa sharp shooter ni o kò sí obìnrin náà tó bá ṣe ń délé báyìí ó ń dúró ni tí máa ní kí n kà wọ́n dáadáa tó wọ́n fẹ́ tó 50 in fact 55. tó bẹ́ẹ̀ ni. lecturer gan ò gbẹ̀yìn tàbí mọ̀ bóyá bàtẹ́ tó rọ pọ̀lápọ̀lá gbà yẹn bí òun ló padà yá ọmọ lọ́wọ́ ń sìn who knows wọ́n wà dáadáa. tó bá wa jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn tí ẹni wọn wà yìí ṣé ààrí kankan bóyá tó sọ yìí pé òun lóyún òun ò ní ṣe tọ́jọ́ ń fà mọ́ra wọn lọ́wọ́ jù wọ́n. àṣùmọ̀ tí ọjọ́ ọ̀rọ̀ tó lóòótọ́ ọmọ ọ̀pọ̀rọ̀ yẹn máa padà jáde gbogbo ènìyàn máa wáyé ní nǹkan mọ̀ pé máa ètè ìyá báyẹn ṣèbáwá là ń rò ọlọ́run tó wà lókè ló ń tò ìyẹn ni pé rírò ń tàwọ̀ ènìyàn ṣíṣe ń tọ́lọ́ ìbáyé pé òun mọ̀ pé nígbà tóun ṣe ogun tó ń ṣe nígbà yẹn tó bá wà pé ó máa padà rí báyẹn ṣèbí kò bá ti máa ṣe àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé ó wà nípamọ́ tí ó hàn sóhun gangan fún rẹ̀ tí màá jẹ́ kó yé ní jókòó yìí ṣe máa tó tọrọ ẹni tó lóyún fún tó dẹ̀ bímọ fún wa. as in ọmọ kan wà tó lóyún fún tó dẹ̀ bímọ. Ẹniọlá. ẹni wòkè kó wọlé ọjọ́ tí bá tún rí ẹ pẹ̀lú June ọjọ́ náà ló ráyè mọ́. When it comes to Juwon, I do not joke with him. Ṣùgbọ́n mi, I don't joke with Juwon. Má jẹ́ kí n tún ever rí ẹ close to him. Get that straight. Back in the days when life was good, you will never see a righteous man forsaken. Calm down.
ṣé gbogbo tó ṣẹlẹ̀ ń bí báyìí pátápátá kò sí ètí mi ò rí. See that lady? Yes. She's very dangerous. I can see it. Try láti sásọ́lá fẹ́mi ara ẹ̀. Ah. Okay. Olóyún kẹ̀. Àbáyọ̀mí mo ti lóyún o. Ó dẹ̀ sọ pé Juwon ló lóyún. Ta ló ti wá fẹ́ lóyún? Juwon náà ló ń lóyún o. Ṣé bí rẹ́ta jọ ṣe kó tó di pé lédi rẹ̀ threaten mi? Ṣé bóun náà ló di wàhálà sí mi lọ́rùn báyìí? Ilé tí lọ fa o. Mi ì dẹ̀ lè ṣẹ́yìn torí mo lásọ tẹ́lẹ̀ pé mi ì gbọ́dọ̀ ṣẹ́yìn. Ó ti ń lọ fà fún mi o. Kí wàá ló fẹ́ ṣẹlẹ̀ báyìí sí? I'm confused. Mi ì mọ nǹkan tí mo fẹ́ ṣe. Pẹ̀lú nǹkan tó kà sílẹ̀ yìí ó fẹ́ máa lọ fà fún mi o. Torí mi mọ wàhálà tí mo kọ́ra mi sí o. Ó dẹ̀ mọ̀ pé mi lè lọ bá Juwon. Òótọ́ ni ó ní point láàrin. Because sórí lady yẹn èmi ò kẹ́ ń pa ẹ̀ torí orílẹ̀ tó bẹ̀rù ni ó tó bẹ̀rù lọ́tọ̀. And Juwon náà mi ṣáde advice ọ̀sùn lọ bá bọ́ọ̀rẹ́ mi ni ó lè jù ẹ́ sí gbogbo iná mọ́ nǹkan tó ti ṣe. Ó ti ẹ̀ lè ṣe é mi ṣe náà o torí ẹ máa lọ bá Juwon sí wọn àmì mi ni lọ́wọ́ sí nǹkan tó ṣe fọ́mọ yẹn. Kí ni a fẹ́ ṣe kí ni a lè ṣe o. Ok Eniola ó dẹ̀ rí kankan. Kí ni? Mo rò pé mi ò bá advice pé kò keep oyún mi. Yes. Kí n dáwọ́ responsibility gbé. Ṣe sùúrù o pẹ̀lú gbogbo nǹkan tó kà sílẹ̀ yìí pé o lásọ tẹ́lẹ̀ o ṣáàdì lọ bá mi lè tiẹ́ lọ bá a but problem tí ó kọ́ wà ń bẹ̀ ni pé àwọn parents ẹ̀ báwo lè fẹ́ ṣe sí. Àwọn èèyàn ò ti ń ṣe problem they are the least of my problem. Màá ń dùn àwọn. Ó ti solved kí ni ó ti solved. In that case keep oyún yìí ẹ̀ bá dẹ̀ ṣe ń lọ wọ́n kàn máa carry me along and whatever tẹ́lẹ̀ náà bá dẹ̀ ní lágbára láti support ẹ̀ má ṣe ìyẹn kọ́. Any choice. Any choice. Ṣé ọmọ tó bí náà ṣì wà? Bẹ́ẹ̀ni, ó wà láyé, ó wà láyé. Kódà èmi tí mo tọ́ dàgbà rẹ̀. Ibo ló wà? Ẹ fẹ́ ọmọ náà. Orí mi jọ̀wọ́ máa ṣe sùn. Bó ti wù kó lè tó jẹ́ rí tèmi ṣe. Wọ́n ló máa jẹ́ yẹn. Àbá jẹgbó sùrà. Ẹ kàn dáhùn. Alákọ̀wé. Màmá fowó fọmọ Tẹlifíṣàn. Ó dàbàjẹ́. Ṣé tìbí ń ṣiṣẹ́ wa? TV yọ kọ́lọ̀ báyìí dẹ̀ ló jẹ́. Ẹgbà mi ó máa ń gbé sí i. Wọ́n gbélé sí o. Nítorí ẹ pé lóyún mi lọ ti bọ̀. Báwo ni gò náà? Báwo lè ń lọ? Ẹ bá tọwọ́ lé gbé wọn lé gbé. Ẹni dúró náà. Èwo lẹ ń ṣe ń bì báyìí? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ìyá àdìsá. Àwọn wọléwọlé ni. Níta ni. Bọ̀dà ẹ dúró sẹ̀. Kí ló dé? Kí lẹ̀ ń wò ń bẹ̀ yẹn? Fi mí lẹ̀ jàre. Kí lẹ̀ ń wò? Kí lẹ̀ ń wá? Àti alábàálẹ̀ yìí èmi ti wá. Àwa máa ń ra TV àmà tún tà. Ẹ̀rọ dẹ̀ ní màmá kan ó ṣàìsàn ó nílò owó ó fẹ́ ta TV. Ẹ tẹ̀ kọ́kọ́ gbọ́wọ́ kúrò lára TV yẹn ná. Màmá yín wo ló ṣàìsàn? Kí ló ṣẹlẹ̀ báyìí? Wetin dey happen? Ṣé ẹ̀rí tó bá yẹ pé ẹ gbé TV yìí lọ kí n má bá yín bíbá tí ń bá yín nìyẹn? Ọlọ́run mo sọ bẹ́ẹ̀ fún yín. Ṣé ẹ̀rí bó jẹ́ flower busy tẹ́ ẹ bá rà wàláyà ayé yín ó ti bàjẹ́ òun ni mo sọ fún yín yẹn. Nǹkan kò má bá mi sọ. Ṣé ìwọ ó sì máa sun ẹ̀wọ̀n. Ẹ̀wọ̀n yẹ kí n sọ fún yín nǹkan kò ń ṣe màmá o nǹkan kò ń ṣe wọ́n. TV tẹ́ bá rí tẹ́ bá gbé wàhálà lẹ̀. Ṣé orí ìwọ ń tiẹ̀ ó ti di ọmọ akó ilé lọ́ta síta àbí. Ọbẹ̀ lọ fi TV mi wọ̀nyí. Jẹ́ pé mọ́ mi. Ọbẹ̀ lọ fi TV wọ̀nyí. Báwo ni ẹ máa lọ náà ẹ̀rọ gbọ́jú. Ìyá àdìsá ayé ẹ̀ ti bàjẹ́ o. Ayé gbọ̀ngàn ti bàjẹ́. O rí ọ̀sọ̀ fún ẹ. Ayé ti bàjẹ́ o fẹ́ gbé ogún yẹn ẹ̀ta láì tí kù. Olórí burúkú ṣé ìyá tiẹ̀ lónìí ni. Òwèrè kú fògùn fẹ́mi náà ni. Èmi kò yẹ kí n fẹ́ rárá. Èmi torí ìdí tẹ́lẹ̀ òfò tó ti ń ṣe ẹnu máa kú sí. Èmi tí wọ́n tà kọ́kọ́ nu lé ogún mi ni. Ojú ò tiẹ̀ rárá o. jọ tí màmí bá kú ta ló lógún. Ojú ò tiẹ̀ pẹ̀lẹ́ ọmọ ológun ó dàbí ọmọ ológun ọjọ́ gbani tó sọ pé kán pín ogún òun fóun láì ṣe pé bóyá bàbá ẹ̀ tí kú. torí ó ní ìdògún ẹ̀ ni ó fẹ́ fi ṣe investment ni. bò jẹ́ kí n sọ fún ẹ ṣó mọ̀ pé inú ilé ìlò wà àtẹ̀mí àtọmọ ẹ ìyá ìdẹ ló ń bọ̀ wá ṣó ara ẹ o. màmí ló ń bọ̀ màmí
torí ẹ̀ lọ́lọ́ ṣe dá mi torí màámi lọ́lọ́ ṣe dá mi. ẹjọ́ ẹ̀kọ́ ńgbà tó ti gbé fìlà ìbílẹ̀ tó ti gbé sórí jean tó mú top tó wọ̀ sódì mo ti mọ̀ pé nǹkan èmi gbọ́ mọ̀ pé nǹkan ń ṣe mí àní mo mọ̀ pé nǹkan ń ṣe mí sẹ́ẹ̀ tí ò bá ṣe pé nǹkan ń ṣe mí èmi sí ìwọ o ò níṣẹ́ o lábo tó wá fẹ́ gbé tv wọ́n náà wo tv àbúrò ẹ̀ ló ra o ọgbẹ́ tv ẹ̀ ti ń gbọ́ lójú. àbúrò ẹ̀ ló ra ṣé o mọ̀ bẹ́ẹ̀ ìyẹ́ ẹ̀ kò jẹ́ fẹ́ jẹ́ lára ẹ̀ rí kò tó wá fẹ́. má wọrí sẹ́ olórí burúkú ọmọ Ọlọ́run mà ló ní kí n bá bọ̀bọ̀ yìí níbi báyìí ṣá mọ́mì gan nọ́ọ̀bà mọ́mì kò wá lò. ọkọ Abáyọ̀mí ẹ káàsán. ló ní bẹ́ẹ̀. adúpẹ́ bẹ́ẹ̀. tó ń gbọ́rùn bọ̀ láti. ẹ ló mú sáyé lọ gẹ́ẹ̀tì nǹkan ni. ẹni ọlá ń kọ́. ó yẹ kó wà nílé ẹ pe nọ́mbà ẹ ni. Actually mo pe fóònù ẹ bọ̀ non reachable ló ń sọ fún mi. bí ó ń sùn. Maybe inú mi àdó ti má lè rìn bá mi pè. mo ń bọ̀ àbí ẹ máa wọlé. No. Màmá yá mi lágùn jọ̀wọ́ gbọ́ tèmi. Àkàrà orí o wákàtí. Abáyọ̀mí. What's up? I'm fine. Kọjọ́ mẹ́ta. Àwọn ọmọ yẹn ń glow láì lọ ní glow. You're also glowing now. Ẹ jẹ́ wọlé now. No, máa ṣe yọnu. Owó tí ẹ ń jáde mi kàn ní kí n sáré fi ẹsẹ̀ kan yà mí báyìí ni. Dùnmí nínú ńkọ́. Mo mi ti lọ school. Mo ti lọ school. Bẹ́ẹ̀ ṣá mo kàn fẹ́ kó sáré mìtì yẹn kan ni. Tani ẹ. Who is expecting so? Calm down now. ẹ káàsán sọ ọ. Amy, I'm so sorry. Sorry. Eniola, jọ for my sake, bá mi dáríjì jọ ń tọrọ lọ. Ní ṣe lásán. ẹ wò àbọ̀kọ kí lè fẹ́ jẹ kí n bá gba ẹ wọlé sí kí n bá yín sí. kí ló dé ẹ jẹun náà. o ro lè kí lẹ́fẹ̀ẹ́ jẹ tẹ́tẹ́tẹ́tẹ́ ìwọ lọ tó ń jẹ sí kìsìn ọ̀dẹ̀. kí n tiẹ̀ ṣọ́ ara ẹ o àbọ̀kọ mi ẹ sọ̀rọ̀ jàre kí lè fẹ́ jẹ. Mo wà okay for now. Tí máa ń jẹ anything. ẹ ṣọ́. Ọlọ́run ò jẹ́ màámi ẹ lọ ti kìsìn ìyá ẹ ló lóúnjẹ síbẹ̀ màámi ló lóúnjẹ sí kìsìn yẹn màámi ló lóúnjẹ sí kìsìn yẹn. ẹyẹ wo fi owó lẹ ó mọ tó ṣe tiẹ̀. ó fẹ́ gbowó ni ó lè ó bó ṣe rí ó lè bó ṣe rí ó lè lọ́mọ obìnrin yẹn ó máa ṣe bí kí n lé màámi ni ò gbà bí kí n lé ni tó tí màámi bá ti dàgbà tó bá ti kú tí bá ti jogún lé màá dẹ̀ lé máa jọ yín lójú máa lè. wà á lè lẹ́yìn tó bá jogún lé ilé èwo ló fẹ́ jogún. ilé mi ni. ó jàre àmàrí ẹ ó jàre ṣé ò sí. Ẹ̀wọ̀n máa ń ó ṣe o. àbúrò mi ni o màá mi mú fámúlẹ̀ ní bèrè gbà o. Ẹ̀gbọ́n ẹ wo wàhálà sí wa máa mi. wàhálà wa. wàhálà kí ló ṣẹlẹ̀. ó ti padà kú ọmọbìnrin ti kú ni. ọmọbìnrin tó wà ní ìyá ó ti kú ni. tó ní làwọn méjì ṣe tẹ̀lé wá ó ti kú ni. ọmọbìnrin tó wà ní. Màámi ṣe rí nígbà tí mo wà ní university days mi mo ṣe àṣemáṣe gan mo fúnyàn lóyún. o fúnyàn lóyún. ẹ tó fún lóyún ó dà. òun ló wà lẹ́gbẹ̀ẹ́ mi. ṣé ó wù ní. bẹ́ẹ̀ ni mà. Ọlọ́run ṣe o. olóyún ṣé yẹn ló wá sọ pé wàhálà wa. a máa ṣe fún wọn nìyẹn. jẹ́ kí n gbọ́ràn fara ẹ̀ balẹ̀ fi ara ẹ̀ balẹ̀ nǹkan ayọ̀ ni oyún wà ní ẹ̀ báyìí. rárá ìgbà tí mo fún lóyún ìgbà táwọn máa ń skul ni ní ìdẹ̀mọ́ ń gbà yẹn
But bí gbogbo nǹkan ṣe wá rí mi wá ti padà mọ̀ tú ọ̀rẹ́ mi pé mo fún lóyún. Ṣé oyún àtìgbà school wá wà ní àtìgbà rárá máa nǹkan tó actually ṣẹlẹ̀ ni pé nígbà tá a wà ní school ó ṣe àṣemáṣe pẹ̀lú. Stop ẹ kò ṣàṣemáṣe ó tó ṣe nǹkan tó ṣe yẹn ni màmí ẹ jẹ́ kó mọ̀ pé. mo ní o fi ara ẹ̀ balẹ̀ fi ara ẹ̀ balẹ̀ kó jẹ́ kí n gbọ́ ọ̀rọ̀ ṣé o mọ̀ pé mò ń gbọ́dọ̀ méjì tí mò ń sọ farabalẹ̀ fún mi. ó ti mọ̀. ìgbà tó sọ pé ṣàṣemáṣe. ó jàre. àṣegàn wọn so mo yẹn sọ lọ ó mà tó ó wá lóyún sásìkò gbà yẹn àwọn méjì lose contact ara wọn ẹ̀bùn tèmi lòun rí bíi rich mo wá ní kò ní dáa kí o lọ yọ oyún ìdánù kó kúkú kíkọ ẹ̀ tá à ń tẹ̀ mọ̀ pé irú ọjọ́ báyìí máa wáyé ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ apọ̀ ẹni fọ́lọ́hún. ó bí ọmọ dà. ó ti lọ sí school. ó lọ school ọmọ ọdún mélòó. ọmọ ọdún mẹ́rin. ọlọ́run mo dúpẹ́ o. ọlọ́run ṣe. bàbá dáadáa o ṣe pé mo ti ẹ̀rọ ọmọ mi. ọdún mẹ́rin. lọ́ọ̀lọ́ọ̀. Juwon. ṣùgbọ́n kò yẹ kẹ́ mú ọmọ náà lọ sí skul lẹ́ni tẹ́ ń bọ̀ lọ́dọ̀ mi bí. náà kò yẹ kẹ́ mú lọ skul náà. bẹ́ẹ̀ ni kò yẹ kẹ́ mú lọ. bóyá àtẹ̀kẹ́ mọ́ mọ̀ ń gan wa ṣùgbọ́n ẹ mọ̀ fọ́ọ̀sán máa kọ́ wá sí ìbáyìí rẹ̀ àdẹ̀tẹ̀ mọ́ bí ilẹ̀ ṣe máa rí aṣẹ́ ní ká kọ́ wá náà. kò sí nǹkan kan tẹ máa bá kọjá ayọ̀ nǹkan ayọ̀ ẹ mọ̀ pé nǹkan oríire lẹ mú wọlé tọ̀ mí ni á dáa fún ẹ ojú òní tiẹ̀ mí ní wá yín tì Juwon a kú oríire ayọ̀ mi ṣe bẹ̀rẹ̀ ni àbí kí a jọ lọ kí n lọ mú. stop ẹ lè lẹ́bi kankan orí ni ilé ẹ̀rí jẹ́ lè dirú wọ́n pèrè iṣẹ́ lọ́wọ́ wá jọ. àbúrò ẹ̀ ló ń pè wọ́n èrè. ọ̀sẹ̀ wo ilé ẹ̀ o wọ́n bá ní òsàyè lọ́wọ́ àyè wà níbí o. ìwọ gbọ́ngàn ló máa lọ máa jà jà o ìwọ gbọ́ngàn ló máa lọ gbalẹ̀ fún ẹ̀jẹ̀ olówó tí wọ́n lọ yẹ kó máa gbé títà yìí. òsàyè kò lè gbé bí wọ́n lọ gbalẹ̀ fún tàkó ẹgbọ́n mọ̀ kẹ́ lóhùn dà. Mami. Ẹ wàhálà mi tún wà o. wàhálà wo tún ni. wẹ́rẹ́ ni wọ́n bọ̀ báyìí ni ó tún fún yàn lóyún. tí ẹ jẹ́ kókó kò tó ṣe. ẹ understand ó ní wàhálà lákọ̀ọ́kọ́ ló fi mọ́ ọmọ olójú funfun ìwá wàhálà tó wà lẹ́lẹ̀ kejì automatically ó ti tún fún yàn lómi lóyún nìyẹn. jẹ́ kó tiẹ̀ sọ náà kó lóun fún yàn lóyún bó bá fún yàn mẹ́wàá lóyún orí mi gbé àyà mi gbà. Mami ṣe nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ ṣàmọ̀ púpẹ́ tí màtí àwọn mi ti ń wo ju Ọlọ́run fọmọ ẹjọ́ ẹni wo ni mo fẹ́ fi ṣàlàyé fún ìyàwó mi pé èèyàn kan ti bímọ fún mi ń ta. àti pé nígbà tá a wà sùkúl ó mọ ọmọ yìí ó ti dẹ́rù bọ ọmọ yìí rí pé kó má bá mi rìn bẹ́ẹ̀ ni mo fẹ́ fi lọ lébàá kí n sọ fún òun ló padà bímọ fún mi ṣé o gbé ilé ò ní jó. ilé ò lè jò gbogbo ẹgbà sùúrù tá a bá wò náà ọmọ òun náà gbìyànjú ṣùgbọ́n ó ti délẹ̀ kò sí nǹkan kan tàbí ṣe ní odi méjì kínú bíyàn náà. àtọ̀ ìwọ fara ẹ balẹ̀ èmi máa mọ bí ṣe máa bá sọ̀rọ̀ bí wò bá lè kó gbóná wojú ẹ̀ máa bá sọ èmi gan máa bá sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí ó gbìyànjú ẹ̀gàn ni ẹ̀. kọ̀kọ̀ bímọ ni ọlọ́run kọ́ ọmọ látọ̀run. àmọ́ bá ṣe máa yanjú ẹ̀ ṣé kò jù bẹ́ẹ̀ lọ. gbogbo ìrọ́kọ̀ mi ni pé Juwon ṣoògùn owó ni bó ti rò pé fi nǹkan ọmọkùnrin ṣògbó bó kàn ń ṣọ́ ni mo sọ kó gbé èjì kan mo kọ́ máa ti fún lọ́jọ́ tó máa kú ṣe máa jẹ ogún ló mo ti calculate ẹ̀ pé tó bá ṣe ògùn yẹn kò lè lójú tẹ́yìn. ẹ̀gbọ́n mi stop ẹ lè jogún mi ogun owó lẹ ṣe kí ló tó máa ṣe yín gan náà àlejò rẹ wà pẹ̀tẹ́ ẹ̀ẹ́dẹ̀ mújọ ẹ̀ mọ́ra. ìwọ màmá wo tiẹ̀ o. ọlọ́run ti ṣọmọ tó ṣọmọ mo ti gbọ́. ìyá àdìsá ó jà wèrè bí wèrè. jókòó sẹ́gbẹ́ ìyàwó ẹ̀ jókòó sẹ́gbẹ́ kò fọwọ́ pa lẹ́gbẹ̀ẹ́. jókòó tí káwọn ìyàwó lórí burúkú ó ṣe rí. màmí ẹ bọ́lá ìṣèjẹ́ sọ fún ẹ ṣàlàyé kóníkálukú náà parí ẹ tí wọ́n bá ti sọ̀rọ̀ ẹ fún ẹ tó kó kúnlẹ̀ kó kí wọ́n pé wọ́n ṣe kálẹ̀ kó lórí ẹ. ìwọ tó bẹ̀rẹ̀ ẹ̀ náà ni kò parí ẹ̀. ẹnu àgbà lóbi tí ń gbọ́ ẹ̀yin ní kẹ́ sọ.
bá gbàgbọ́n ṣọ́ra bólú ẹ̀ bá mọ́ tó tó fẹ́ kọ́. lọ́nà kìíní yẹn ni. ẹ wọ ọmọ yín ó mà máa ṣubú. ó dẹ̀ rọra. wèrè lọ́mọ jọ̀wọ́ yẹn mo ní kó ṣe é jẹ. sábà para ẹ abala tó bá wọlé. má para ẹ o. ó bọ̀ ọ̀yà gbogbo ilé ìgbà. ọ̀yà máa sọ̀rọ̀ yìí nà. ìyàwó mi àtàtà ọmọ pé mo ọmọ ni mo tiẹ̀ mú ẹ mi ò mú ẹ mú ìyàwó torí ìyàwó ọmọ ẹni náà ni ọmọ pé bí nǹkan kan. àwọn méjì lè bí ẹ ti ń parọ́ màá mi. ṣé nǹkan ò ṣe é. lọ́nà kí ni iṣẹ́ àyè kò dọ́là. tó bá ti dé sí ẹ bọ́tà. ohun tó ṣẹlẹ̀ orí tọkọ ẹ tó ń ká gọ́gọ́ ó ti ṣàṣemáṣe àṣemáṣe náà ti wá pẹ́ ohun tó bí mi nú nìyẹn nígbà tó sọ èmi gọ́gọ́ wá gbè lẹ́yìn ẹ̀ wípé báwo lè ẹnu wo lèèyàn fi ń sọ fún ìyàwó ẹ̀ bí nǹkan bá yẹ ti délẹ̀ ó ti dé náà nìyẹn congratulations ìyálé ni ẹ òun nìyàwó. congratulations sis. èmi máa kọ ẹ bèrè lọ́wọ́ èmi kọ́ àbí mọ́mì. ìta ló ta fẹ́ gan wele èmi afẹ́yàwó léwèrè yìí. ta ló tẹ̀ máa fẹ́ gan tẹ́lẹ̀. olórí burúkú àjẹ́. ta ló máa fẹ́. ẹ jọ ẹ jẹ́ kí n gbọ́ràn torí ẹ dé o. ẹ ṣàlàyé fún dàdí. bóun bá tẹ̀ ṣe kínní ìwọ tó jẹ́ kínní tó yí ẹ. ẹ má bínú aláwẹ̀wèrè. ó ṣàdé wọn mọmọ náà wà wọn ló bímọ ọdún 4 ló ti bímọ fún ọkọ ẹ mo ní ṣó ti sọ fún ẹ olóhùn ò sọ fún ẹ torí kò sọ fáwa àwa ò gbọ́ àfi bí wọ́n ṣe mú dé ní bá ní. màmí ẹ̀ sọ tó gbogbo nǹkan tẹ̀ sọ yẹn. gbé jọ pa máa lé o dé nǹkan ẹni òǹdí méjì kìnnìún bí lórí ọmọ ló pọ̀ mọ́ wáyé o ó bí tiẹ̀ ní wọn náà máa bí tiẹ̀ lágbára lọ láìpẹ́ láì jìnnà bẹ́ẹ̀ ni yorùbá ló máa ń pòrò bẹ́ẹ̀ ó ti délẹ̀ ní ìwòsàn lálẹ́ ṣe sí kí ló ṣàlẹ̀ kí ló dé ẹ jọ kí ló dé kúlẹ̀ kó kí máa ń gbé wọ́n ṣe lọ́ba ẹ̀ ṣe. Àmì ẹ̀fà bọ́lá. Sori ẹ ṣàlàyé ọ̀rọ̀ yẹn. Ayé máa bàjẹ́ ni. Ayé yìí máa bàjẹ́. Ayé yìí máa bàjẹ́ ni. Jọ̀wọ́. Mo kò ẹ wo àwọn nìyẹn. Jùmọ̀. Àwọn ni wọ́n jọ wá ní. tó bẹ̀rù calm down. ojú àṣà fún ẹjọ́ sọ̀rọ̀. Ogún àrùkọ tó pè mí. Ṣé ti yára gbàgbé owó èèyàn tí mo jẹ? Ṣé ti gbàgbé ni? Àbí múbú yìí ló dì sí fún ẹ̀dùn wọn? Tó bá ṣe pé mo ti ju yá ẹ̀. Mo mọ̀ nǹkan tí mi bá ṣe. Múbú yìí ló dì sí fún ẹ lójú yẹ. Ayé máa bàjẹ́. Ayé máa bàjẹ́. Ayé máa bàjẹ́. Àbí kí ni ìsìn yìí wọ̀? Ọmọ ìjẹ́ mi jẹ́ o. Jùmọ̀ sí wa. Tó ń pẹ́ mọ́ pírísẹ́ẹ̀dì fún yẹ. Àbí? Jùmọ̀ ṣọ̀kan gbogbo búbù yìí. Òun ni mo fi dì sí fáwọn ìyá ẹ̀. Wọ́n ti bá wùwà mi fún ẹ. Ìwọ ló tọ́jú ọmọ. Ìwọ ló tọ́jú ọmọ. Ayé bàbá mi bàjẹ́ ni. Mò ń bọ̀. Jùmọ̀. How many years lẹ pẹ́ wọ̀nyí? 4 years. Ibẹ̀ yẹn ní kẹ́kọ̀ọ́ sí o. Nínú school. Nìyẹn. Nínú school. School ni yóò sọ pé ti ń fẹ́ra. Jùwọ́. Kò ṣe. Wọ́n ní ọmọ ológbójúgbó yá tó lóyún fún ẹ. tó bẹ̀rù ó tẹ̀kẹ̀ yìí sí kò rí bẹ́ẹ̀. ọkọ̀ tó kúrú báyìí tó pupa díẹ̀ bá onírú mi rí mi. jẹ́ ìṣàlàyé rẹ̀. ẹ̀dán. Torí bọ́lá ẹ̀ ṣe jẹ́ lélẹ́ jẹ́ ìṣàlàyé fún ẹ dáadáa. Torí òun kọ́ ló ọmọ ẹ̀ lóyún òun elé ìṣàlàyé bọ́lá tó jẹ́ bẹ́ẹ̀ yóò wá sọ fún alọ́jọ́ jẹ́ mo sọ fún yín ẹgbẹ́ mẹ́kọ́ bá mi náà ìwọ́n mo sọ fún yín. ìjọ wa bí pẹ̀lú ọmọdé yẹn tó mọ ọmọdé ẹ̀gbọ́n. lórí ẹ̀ jókòó ló tọ́jú ọmọ yẹn. Jùwọ́. Jùwọ́.
báyẹn náà jà ìyẹn ló tọ́jú ọmọ tó náwó wọ́n wá mú ọmọ yẹn wá bí. tó bá dákẹ́ bẹ́ẹ̀ yẹn ọmọ sáyé lè obituary ẹ̀ fún mi. ìyá. mo dáhùn bó ṣe pè mí mo jẹ. ṣé mo pé lórí burúkú ọmọlẹ́bí ṣá ẹ kàn mọ̀ pé bímọ ni tó ń fún yín lóúnjẹ jẹ. Juwon ẹ mọ̀ pé lórí burúkú ni ẹ lè mọ̀ ìyá kéré ní tòbídò. ẹ pẹ̀lẹ́ o grandma Julius Berger tó bí third mainland bridge. màá wá sọ ìtàn ayé ọmọ yìí fún yín láàrin ìṣẹ́jú márùn-ún bíi. orúkọ mi ni tó bẹ̀rù bí mo ṣe wà mi ò like cheating rárá ṣe wá rí ibi tí mo bá ti rí tó ti ń cheat èèyàn mo ṣetán láti kọjá women activist ni mi bẹ ṣe ń wò mí mi ò kí ń fẹ́ gbọ́n kankan níbi tí bá ti rí pé obìnrin ló ti ń fìyà jẹ tí kò dẹ̀ jẹ̀bi máa tátán síbẹ̀ ni. Cause what goes around must come back around. Má ṣe bí má ṣe ká o, má ṣe bí ọ̀rẹ́ mi. Tòró ń ta báàgì o, làwọn ká bójú ọ̀la. Yóò 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 yóò, bàbá yóò 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 yóò, Èdùmàrè yóò. ṣé wàá rí bí mo ṣe wà yìí mo wá fi ara mi ṣe ìjìyà fún Juwon tẹ̀ wọ́n yìí bẹ́ẹ̀ ṣe rí nínú school kò sí àrà tí ọmọ yín Juwon yìí tí ò kì í dá bó ṣe bá ṣe ń gbé wọn ló ń jù wọn lẹ̀ á rẹ́pù wọn bí á bá wọn sùn bí á ṣẹ́yìn mọ́ wọn lára ń bẹ̀ yẹn ó lè fẹ́ obìnrin bíi mẹ́wàá pọ̀ tí ò dẹ̀ ní rò pé nǹkan tóun ṣe kò dáa ó máa fọwọ́ ẹ̀ sọ̀yà bó ṣe máa ń ṣe nínú school rẹ̀ òṣùwọ̀n yẹ ẹ̀ tí wàá kún àwọn èèyàn wá rò ó nínú school pé kí làwọn fẹ́ ṣe fún àgbàlagbà kí ló fẹ́ ṣe fún wọ́n ti fẹjọ́ ẹ̀sùn lágbájá wọ́n ti fi sùn àmẹ̀dù bó ṣe wá gbẹ́jọ́ ẹ̀ bá mi ni mo wá wò ó títí mo pé kí ni mo lè ṣe mo wá decide láti fẹ́ idioti. And Juwon, do you know I don't really like the way you act? How? Mi ò like gbogbo nǹkan tó ń go on now. Going on as how? What are you trying to say? Kí ló dé tó ń sọ fún àwọn èèyàn tó jẹ́ kó mọ̀ pé something is going on between us? Are you hiding me? Are you? Oh, Juwon, have you forgotten I'm a married woman? So what? Ìgbà tó mọ̀ pé married woman ni ẹ́ kí ló tó bẹ̀rẹ̀? Are you shocked? I'm shocked, man. Oh, deal with that. Have you forgotten I'm your lecturer? Kí ló wá ṣẹlẹ̀? Ayé òun ṣe irú ẹ̀ ni. Ọmọléèwé ń fọ̀gá ẹ̀. Are you the first or will you be the last? Juwon? Are you shocked? Oh, I'm shocked. Yes, ó ti yé mi. Ẹbí ẹ kọ́, you have the God to talk to me this way. Torí kò tí ń fẹ́ gbogbo àwọn guests kiri inú campus. Àbí? Are you jealous? You're enjoying? Am I? Are you? Mo kàn try, mo fẹ́ kó mọ̀ pé I'm your lecturer. I don't care. Now let me help you. Má stress. Ṣé ní gbogbo nǹkan tó ń sọ yóò ti fún mi lẹ́dẹ̀? I'm done with you. Yeah? Clock it. Juwon, you are done. Yes, I'm done. Are you joking or what? I'm not joking. That's what I do for fun. You're talking to Mrs. Olajumoke, do you know that? That's what I do for fun, Jude. This guy is a ohun tá a bá gbìn òun làwọn máa ká ohun gbogbo ló lérè ìwà ìbàjẹ́ kò dáa ká máa yẹ sweet life is turn back turn. What's up? I want to tell you something very important and I need to tell your friends to step back. Oh. Can I excuse me, right? Yeah. No problem. No. Wait, talk to me about himself. What? First song of my hand. Yoruba me. Yoruba. You mean my name? You can talk to me. Let me sorrow. Wala one. You just stop it. Wala about sorrow. I'm pregnant. What? Stop. Are you for real? Yes, I'm pregnant. Yes. What are you saying? Kí ló ń sọ?
báwo ló yẹ máa sọ pé o di bàbá àbúrò o ṣì ṣáà ti wà ní final year ni wo ní future láti plan èmi náà ní career tèmi náà láti plan o ṣe wá sọ pé o fẹ́ di bàbá àbúrò ṣé nǹkan tí mò ń sọ ṣọ́rọ̀ rẹ̀ yẹn nǹkan tó serious ló fi ń ṣeré yìí náà. kí ló ń sọ kí lèmi ń sọ nǹkan tó ń sọ ni pé I'm not man enough. I didn't say that. What are you saying? We are still in school. Forget about that, babe. I got this. Oh, I can't. I'm scared. You get what? Stop it. No. Congratulations to us. Guys, don't shout. Don't my wife is pregnant. Why do you say bye now? Why you should be going to buy your mama so for you? No, mama for just similar. In school. Everybody, you mama, because you continue your good mama. I can't help it, babe. I can't. Let's go. Hey! Look on me. Kí question wo ló ń bi mí ò gbọ́ nǹkan tí mo sọ pé ìyàwó mi nìyí ó ti lóyún. Ó sọ lẹ́ẹ̀kan bọ̀ tójú tèmi wò yóò ń bínú lọ nà. Ṣé o rí bó ṣe ń bínú lọ ẹ? Inú burúkú tó ń bí lọ yẹn ló máa lọ bínú tó máa yọ nǹkan burúkú tó wà nù ẹ. Kí ló sọ? Kí ló gbọ́? Dúnà ó ní kó lọ yọ oyún. Ó máa yọ ní kó lọ ṣọ. Jọ tó bá wá yọ ilé yìí sí tó ní kó lọ yọ yìí ó máa di mélòó. Màmá fowó fọmọ gbẹ̀yìn lọ́rọ̀. Màmá fowó fọmọ gbẹ̀yìn lọ́rọ̀. Fast teacher. Juwon. Sori pé ká ní ẹ̀ bàbá. Ìgbà tó mọ̀ pé rẹ́dí plé tó rẹ́dí. Tí gbogbo ọkùnrin bá dàbí tiẹ̀, obìnrin mélòó ló máa kù? Àbí? Kílẹ̀tẹ̀ ń wojú ara yín. Mo ní kílẹ̀tẹ̀ fi wojú ara yín ṣé wọ́n kọ́ ló fún lóògùn jẹ ni. Tí o bá ṣe pé àwa tá a gbé lọ sọ́sibítù tí ò jẹ́ kó kú kí náà bá máa sọ. Mo ní kí náà bá máa sọ. Tí ẹ ṣe sùúrù gbọ́ kí ló ṣẹlẹ̀. Ṣé o fún lóògùn? Kí ló sọ? Ṣé o fún lóògùn bíi ti báwo? Gbọ́ ṣé mo fún ẹ lóògùn ni? Kí ló mí ìgbà ò fún mi lóògùn kí ni tó fi sínú drinks tí mo mú kọ ṣé mo kọ́ tó jí mi rí ni 1 week ni mo fi bleed day and night ni mo fi bleed tí o bá ń ṣe ọlá àwọn ọ̀rẹ́ mi ṣé mo bí tí mo bá wà báyìí tí mo pààrà hospital lọ for good 1 week mo tún wá pè é o tún wá gbé kọ ìkà ni ẹ̀yin burúkú ni ẹ kọ́ tó jí mi rí ni. Kí ló ṣe? Mo sì ń sọ̀rọ̀ bí afọ́fun gbé mu ẹ̀yin fọ́mọ ẹnu ni kí ló fà á? Ó dà pé wèrè kí ló ṣe ẹ jáwé. Filẹ̀ jalo ó ti dẹ̀ pẹ́. Are you guys not? Are you crazy? Idiots. Go. Jalo filẹ̀. What is it? Ọlọ́run fi yà jẹ́. Wọ́n náà máa lọ́fọ̀. Ó lọ fún ológun. It's not like that, babe. Ó fẹ́ bá mi láyé jẹ́ ni. Òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ sọ pé o fún òun lógún. Babe, calm down. So nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn sísìn tí àgbọn wọn wà ń bẹ̀. Ìrọ̀ àwọn ladies tó ń wọ̀ yẹn bọ́n ṣe sọ gẹ́lẹ́ ó fẹ́ blackmail ẹ̀ ni. Because mi ò mọ nígbà tí wọ́n máa kóra wọn wá tó bá jẹ́ wá sí sùn kan owó tó dọ̀ rẹ́tọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi àmì ò fẹ́ o. Ó máa dàbí pé wọ́n mì ní ẹ̀. No, kò sí wàhálà just calm down. Mímì kí ni gbogbo ọmọ ẹ wọ́n sí ẹ kí ni pàdé asínrín àti wèrè ìṣòro ẹ fẹ́ fira ní wéra ni má lo class rẹ náà. If you say so ẹ̀rù kàn bá mi ni because báwọn ladies yẹn ṣe ń pariwo lẹ́ẹ̀kan yẹn. Ó ń jealous nǹkan tó ní ni wake up. To see that lecture room. Chai, you miss. I don't come today. Why didn't you come? Omo. Oh no, I help you and write your name, Sha. There's nothing I can say. Same Juwon guy. Òun náà ni. Okay. What about him? Kí ló ṣe? That guy. Ó fún mi lóyún ni o. Ó dẹ̀ fi nǹkan sínú drink mi láti fi bà oyún yẹn jẹ́. Èmi àti ẹ̀ ò dẹ̀ ní agreement pé òun ò ní gbóyún. Even gbọ̀ngbà tí mo sọ fún pé mo lóyún, he was so happy. He was happy, he was shouting. I know why yà mí lẹ́nu pé all of a sudden ó dẹ̀ fi nǹkan sínú. Ọlọ́run ló yọ mí for a week. Day and night mo fi bleed. Ọlọ́run ló yọ. Day and night. Ó fẹ́ pa pátápátá, ó fẹ́ finish ẹ̀ ni.
Náà ló ní ká wà Àti ìyàwó ìyàtọ̀ gidi gan. Style tí wọ́n yẹn ó tún special. Ó spẹ̀. Okay. Kí wá ni o fẹ́ ká ṣe sí báyìí? Torí ẹ̀ náà la ṣe wá báyìí. Ó lè bá ìfìyà jẹ. Ìyà tó yà. Àti mo fẹ́ kó regret nǹkan tó ṣe. Mo fẹ́ kó máa bẹ̀bẹ̀ wájú mi báyìí. Nǹkan tí mo fẹ́ nìyẹn. Nǹkan tí mo fẹ́ nìyẹn o because mi lè imagine kí bàbá yẹn lọ scot free. Kò tiẹ̀ lè lọ scot free láyé. Ó tiẹ̀ ti wá bá right person. Ó lè ṣe ó kéré gan láti ṣe. Àdẹ̀mọ̀ pé lè ṣe. Yay. Sorry. How may I help you? Mrs. Olajumoke Badero. Yeah, that's my name. And who are you? My name is Oluwatobero. Okay. Obviously one of your students. Oh. Yeah. Anika Ki. Okay. Kanyi. Ipe ẹkú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe nílé ìwé. Thank you. Olúwa túbọ̀ máa ṣagbára dọ̀tun. Kí n dẹ̀ tún fi àsìkò yìí sọ fún yín wípé àwọn ìwà àdọ̀tí tẹ́ ń wò kẹjáwọ́ nítorí pé àwọn nǹkan tó yẹ káwa máa ṣe kẹ bá wa wí lójú méjèèjì ibẹ̀ láti ń bá yín. Kí ni mo ṣe? Kí lẹ ṣe? Ìgbà tí wọ́n yìnyín pé ẹ ṣiṣẹ́ takuntakun sìn ẹ rò pé iṣẹ́ takuntakun wo lẹ ṣe but ìgbà tí wọ́n wá sọ ní wípé ẹ ń hùwà ìbàjẹ́ ẹ wá ń béèrè pé Excuse me. Excuse you what? Oh, you don't know that you are sleeping with your students, right? My students? Yes. Which of my students, please? Juwon Adekunle. Mélòó lẹ ń sleep with? Many of them, I guess. Who is Juwon Adekunle, please? Ẹ lè béèrè lọ́wọ́ mi lẹ́ǹkan sí. Máa dá yín lóhùn pẹ̀lú proof torí gbogbo ẹ̀ la ní lọ́wọ́. I don't really know what you're talking about, guys. You would know. Because àwọn shots wá pé. Of course. Gbogbo tó ṣe gbé yín lọ sí hotel àtàwọn ìtẹ̀ṣe nínú ọ́fíìsì yín. Sorry. Àti inú Excuse me. mọ́tò. Sorry. Sorry. Then, kí lẹ fẹ́? Yeah, kí lẹ fẹ́? Abẹ́ta kẹjáwọ́ kúrò nínú ìwà ìdọ̀tí ìwà tí wọ́n gbọ́dọ̀ bá lọ́wọ́ àgbàlagbà dépòdépò married woman àìjẹ́ bẹ́ẹ̀. Àti ẹni dàtí bẹ̀ wọ́n kọ́ jáwọ́ but I'm very sure wípé tí ẹ bá jáwọ́ nǹkan tí ojú yín bá rí. Thank you. Sorry. Thank you. Kí ló ṣe wọ́n tó ń ṣe bí jáwé ìjura? Nǹkan tó ṣe jáwé ìjura débẹ̀ náà ni. I love you. Wow. So lóòótọ́ ni nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi. Lóòótọ́ ni nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi pé àwọn méjèèjì ń date ara wọn. Ààbò wáì tó ṣe ṣe bẹ́ẹ̀ mo pe ìwọ ní ọ̀rẹ́ mi. Mo wá rí ẹ mo wá sọ̀rọ̀ ọ̀rọ̀ èèyàn fún ẹ pé nǹkan tó ṣe fún mi ò dáa pé kó wá bá mi bá wí. Ó wá jókòó síbẹ̀ ìwájú ó ṣe love. Ẹ máa burú ẹ ya wèrè gan. Ṣó yẹ ká ṣe máa ṣe nǹkan tẹ́ ẹ̀ ń ṣe? Ṣó yẹ ká máa ṣe lójú mi àbí? Ṣó yẹ ká máa ṣe nǹkan tẹ́ ẹ̀ ń ṣe? Ṣó yẹ ká máa ṣe lójú mi? Ìrìlẹ̀ ayé mi ló dé. Àwí fún ẹ̀wọ́ ló gbọ́ náà. Mi ò lè lọ o, ó gbọ́dọ̀ sọ fún mi. Kí ni reason tó ṣe jẹ́ pé ọ̀rẹ́ mi ẹni tí mo pè lọ́rẹ́ mi ló ń date? Sọ reason fún mi. Mọ́ra rí báwo lẹ ṣe pàdé? Ṣé mọ́ra ni? I don't know her. You don't know me. Did you say you don't know me? Do I know you? You don't know me. You are mad. You are crazy. Ọlọ́run ẹ wo mi náà. Ọlọ́run ọmọ mi. You don't know me. You are very stupid. You are mad. You are crazy. Everything tó bad láyé yorí ẹ̀ ló wà. You are mad. You are crazy. So ìwọ mo pè é lọ́rẹ́ mi kó wá bá mi báyàn kó bá mi dá sẹ́ríà fún. Ó wá sí ibẹ̀ wá jókòó wá jọ ń ṣe love. Ẹ jọ ń ṣe stupid thing. Ẹ jọ ń ṣe ìranù. Ẹ jọ ń ṣòṣì. Òṣì lẹ́yìn méjèèjì ń ṣe tẹ́mọ̀. Tó yẹ kó máa support mi. Òun ló wá sọ pé òun date ex-boyfriend mi sorry because eléyìí ò lè ever jẹ boyfriend mi mọ́ láyéláyé. You are very mad. You are very stupid. For saying that to me, you are mad. You are crazy. Olórí burúkú ni bàbá yìí náà. Ibi táwọn èèyàn ti ń sọ pé nobody's ex ni wọ́n ń ṣe my ex. Boy, he's my ex. He's my ex. Okay. Very stupid guy. Ẹ wá. Ibo lẹ ti já wá tẹ́ lókun lọ́rùn. Àkí ló ṣe yín tẹ́ ẹ̀rọ àyà olórí burúkú tó ìméjì láyà sí ẹ fi pẹ̀lẹ́ wá fi ti déètì mi. Àbí? Tí o bá ṣe pé wọ́n ní kí n máa jà lẹ́nu. Ẹ̀gàn ọba tí ẹ jẹ́ nínú. Má wọ̀rẹ̀ má jà ìfọ́tíbù ẹ̀. No, má ṣe bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ ń da fọ́tíbù. No, má ṣe bẹ́ẹ̀. Lọ́fì ìyẹn máa ká lójú ẹ̀ lọ́wọ́ No, má ṣe bẹ́ẹ̀. Má wọ̀rẹ̀ ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀. But
mo ṣe nǹkan tí mo ṣáà ní láti sọ fún ẹni pé you are very mad you are very stupid you are not a woman being you are animal tó tó ẹ láyé yìí kò sí olórí burúkú wo bóyá ṣojú ẹ fi ìtara yẹn méjèèjì ẹ continue very soon kò lè pẹ́ tó máa tó yí ẹ òṣì lẹ́ńṣe òṣì lẹ́ńṣe òṣì rubbish lẹ́ńṣe ẹ tẹ́ ẹ lójú tì mo tẹ́ ẹ mọ́ déwájú ẹ olórí burúkú òṣì. kò fọ́nì why you laughing but why you smiling kí ni nǹkan tó ń ṣe. ìgbà ìmọ̀ gbogbo obìnrin inú campus tó ti fẹ́ tán o kò wá shameless ìwọ náà imagine kí ló yẹn wọn máa pariwo lé wa lórí nínú campus. ó bẹ́tà. lọ́jọ́ òkun mi ò kì í ṣọ̀dà yẹn I'm not that kind of person èmi olúwa tó bẹ̀rù wọn ò fún mi lórúkọ yẹn for the fun of it it has the significant meaning yes ṣorí jù wọn tó ń wò yìí bàbá ńlá wèrè and the best way to get to you is by dating you mi ní kankan tí mo fẹ́ fi ṣe bó ṣe wà yẹn kò ní kankan tó lè ọ̀fà mi èmi fẹ́ wọnú ayé ẹ̀ láti bà ayé ẹ̀ jẹ́ ni because irú èèyàn tó jẹ́ almost gbogbo obìnrin tó wà nínú campus ló ti fẹ́ tán ó dẹ̀ máa ń jí òtún wọn ni gbé wọn jùlẹ̀ with his full chest ló máa ń ṣe o àmọ́ wọn á nà wọn kò tí ì sára tí ó kì í fi wọn dá so many people ló ti wá fẹjọ́ ẹ̀sùn ó mú wo títí pé wàhálà ẹ fẹ́ fìyà jẹ tá bá fi ọlọ́pàá gbé wọn á gbé jùlẹ̀ náà ni wọn á ní wọn ṣàṣe wọn rí kó tó fẹ́ but now this is me going into his life to destroy him gbogbo nǹkan tí mo ní ni màá fi bàjá màá ṣayé ẹ̀ báṣubàṣu mi ò mind oye years tó máa take mi láti fi deal pẹ̀lú ẹ̀ you just calm down. èmi ò mọ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn èmi ò mọ even àwọn ọ̀rẹ́ mi gan ti ń sọ fún mi pé kò sí nǹkan tó lè ṣe fún mi torí mo yẹ kí fún ẹ̀yin pé bóyá o lè hurt mi àbí èmi gan ti ń plan mo yẹn fẹ́ kúrò nínú school yìí because èmi ò fẹ́ wàhálà because mo wà disappointed pé mo bẹ̀ ẹ́ mo ṣe gbogbo àtijọ́ sọ èmi ò mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn mo agree but that guy is a very stupid guy so mi dẹ̀ ní advice ẹ̀ anyway tó bá yẹ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn thank you because I need láti deal pẹ̀lú bọ̀bọ̀ yẹn that guy is a crazy motherfucker. èmi ò dé wá ń ṣe eré èèyàn bẹ́ẹ̀ yẹn wáyé tó ṣe mọ́ wá ṣé bó ṣe ń sáré kúrò ní school ní your years of dedication commitment and all of that no mi ṣe èèyàn bẹ́ẹ̀ bàbá jù wọn ake tó bá tún ayé ẹ̀ wá tó bá rí obìnrin tó rí ejò mi ìmọ̀ èyí tó máa kọ́ bóyá ó máa sá ni bóyá ó máa gbéjò dání ni bóyá mi ìṣàmù máa bá yé jẹ́ to the last. because ìwà burúkú wà lọ́wọ́ bọ̀bọ̀ yẹn kò sí nǹkan tí bọ̀bọ̀ yẹn kò lè ṣe. I know just calm down I got you. kò sí wàhálà so kí lọ fọkàn balẹ̀ nígbà yẹn. yes all right thank you. all right. mo fẹ́ra mi jí ni for better for worse torí ta ṣe yẹn tẹnu kọ́ bá ṣe jọ máa bára wa kú ni. níwọ̀ òpójúgbóyà ó fún obìnrin mi lóyún àníta lọmọ tó fún lóyún yẹn 4 years ago mi ìmọ̀ kan tí mo fẹ́ fi ẹ́ dá lára ṣe rí bó ṣe jókòó yẹn tó bá blink báyìí ọmọ kọ́ ló bí o omi ló jábọ́ lójú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àwọn oògùn tí mo fún ẹ láàárọ̀ lálẹ́ mo fi ń pa nǹkan ọmọkùnrin. ìwọ ni tó bẹ̀rù ìwọ ló fún mi lóògùn tí dókítà sọ pé èèyàn kan fún mi ní oògùn kan tí mo lò tó ń ba yé mi jẹ́ tó ń pa sẹ́ẹ̀lì mi dédé díẹ̀ ó lè sọ pé ọmọ la máa fi bí. ó tún bímọ mi ṣàyè ìmọ̀sẹ̀ tó bá tún dọ̀rùn gan tó bá fẹ́ tún ayé àtúwá ó tún lè rọmọ bí is that bad. ṣẹ́rí oyún tí mo sọ fún yín pé mo ní mo parọ́ ni èmi ò lóyún kankan ṣe wá rí àgbo tí mo ní kó gbé wá gan èmi mọ̀mọ́ ní kó gbàgbó wá ní kí lè fi ṣàkóbá fún ìdílé wọn káwọn kọ́kọ́ lọ jókòó náà. ìfẹ́ mi dé mo ẹ̀ sọ fún ẹ mo kìlọ̀ fún ẹ. good Samaritan mi ìmọ̀ bí tó ti já wá tí wọn lókù lọ́rùn. tó bẹ̀rù you shouldn't have done this. ṣeré mi àti ẹ Juwon
a ṣẹ̀ṣẹ̀ jọ tí ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ni tó bá lò 6 months nílé ayé bóyá òjijì ẹ àbí fọ́tò ẹ lọ rí torí oògùn yẹn ó ti pa ẹ́ sára wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí wíìchì ẹ̀. ìgbà tó bá máa fi tì ẹ́ kiri tó ń tọ̀ sára tó ń yàgbẹ́ sára tó ń ṣòṣì sára tó bá yá ẹ wàá gbé ògùn jẹ wàá gbọ́nà ọ̀run lọ. ṣé wàá rò bóyá máa fi ẹ́ lẹ̀ bí ìfi ẹ́ lẹ̀ àní for better for worse ni torí pé kí ni tí bá fi ẹ́ lẹ̀ mí lérè ọmọ pé joint la ṣe by the time tó wá máa fi kú tán gbogbo àwọn tó fẹ́ ra ilé ẹ̀ wọ́n ti dúró gbogbo àwọn tó fẹ́ rọ̀nù ẹ̀ wọ́n ti wà ní pákọ́ mi gbogbo àwọn tó fẹ́ ra mọ́tò ẹ̀ wọ́n ti stand by. bó ṣe máa wá sign without me aṣojú èmi àti ẹ àti já ẹ tó ń gbáwájú gbẹ̀yìn. ó tí mò ń kankan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọmọ tó bí gan-an ọlọ́run kọ́ máa fi padà kẹ́jà ẹ̀ nítorí èmi àti ẹ we are in this together bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kí ló wá yín lẹ́nu. olórí burúkú ìwọ ló ń tọ́jú ọmọ ìwọ ló ń tọ́jú ọmọ ìwọ ló ń tọ́jú ọmọ máa fọ́ kórópọ̀ ẹ. níbo lọmọ yìí lọ tó ti lọ fi rí jáde àgbọn. sìkìdí rẹ tó sọ pé òun fẹ́ ròdò lọ́wọ́ ẹ̀ ẹ̀tẹ́ ojú pálí ló fẹ́ náà kà mú. ìwọ gbogbo ló fẹ́ lùwẹ̀ nínú rẹ̀ jẹ́. kí ló ń bá mi sọ. ẹ jẹ́ kí n kọjá. ṣọ́ọ̀ṣì èrè sáyé èrè ọmọ ọba jà. àjùmọ̀ ṣe wí lẹ́jọ́ ìjà lára ọ̀tọ́ bọ̀rọ̀. bájẹ́ ìbárí kedede gbó. èmi ò lè torí májàmájà káṣọ mi kọ́gi kí n má lè yọ o. bó bá tiẹ̀ jọpọ̀ yóò di ètò lẹ́yìn ẹran. wá ti dání. kí ló ń fa àwọn èkékèrè ṣe nígbà tó ní ègbìyà tó gbé dòdò hanu níwájú rẹ̀. ẹ máa bẹ ó ti ń burú mọ́. ẹ máa já ọ bí o bá wúlò fún mi kò lè wúlò fẹ́nikẹ́ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín. mọ́bìnú. ó burú mọ́. ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ńbẹ̀ ni pé. ìyanu afẹ́fẹ́ mo fẹ́ dẹgbẹ́ yẹ. ìṣọ̀lá mo fẹ́ ká mọ́ sára wa jẹ mo fẹ́ máa jẹ síu. ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó kó má jèsì fara kò gíga lójijì ìgbọràn jẹjẹrẹ rọrùn. ọ̀rọ̀ àjọsọ wa ṣé nígbà tójú yẹjú ṣóhun òye. bí mo ti wí fún yín wọn náà jẹ léèyàn ajẹlábúrò yín. ẹni wò mí mo lè gbèjè láre. ó dà mo wọ̀ ọ́. ṣé kò sí pé nǹkan tí mo rò lẹ́yìn méjì sí. ojú làgbà yá àgbà yá. bí ẹ̀rọ pọ̀ máa mi ẹni ẹ̀jẹ̀ tẹ̀ sí mi lọ́pọ̀lọ́. Sister mi, ẹ káàbọ̀. Anything bá ń bọ́dà yín, mo fi pé ó yẹ kẹ́ lè bá mi sọ̀rọ̀. Ó ní mo wà okay. Sister mi, ẹ ti sáré sùn ni. Oníkàrà ti kú. Ẹ̀kú wa ló dùn, ọmọ ẹ̀kú dùn ẹ̀. Ó dùn Fọlá, ó dùn èmi lọ, ó dùn. Kó máa lè jẹ́ wípé wọ́n fún ní ìkúnjẹ. Poison. Yes. From the result, a rí lótìtọ́ wípé ọmọ Nìkárà poison ló jẹ. Ó wá sọ́dọ̀ ẹ̀ lọ́jọ́ tó kù. Bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́. Èèyàn kì í lọ sílé ọ̀rẹ́ ẹ̀ kó jẹun ni. Ó wá sílé mi, ó jẹun láyọ̀ àtàlàfíà. Ó dẹ̀ kúrò láyọ̀ àtàlàfíà. Will you shut up? Nǹkan tẹ́ ń sọ ń sìn ni pé inú ilé lọmọ Nìkárà ti jẹ poison. How now? How?
màmá fowó fọmọ gbẹ̀yìn lọ́rọ̀ mi. Ọmọ wù mí o, ọmọ láṣọ. Ọmọ wù mí o, ọmọ lèrè ayé. Màmá yá mi lágàn jọ̀wọ́ gbọ́ tèmi. Àkàrà orí o, wákàtí mi ní ire. Orí mi jọ̀wọ́ o, jọ̀wọ́ máa ṣe sùn. Bó ti wù kó lè tó jẹ́ rí tèmi ṣe. Yẹ́ o yẹ́